olólùfẹ́ méjì ẹ ṣọ́ra fèrè gèlè. Òbí ìsìnkú òbí ìsìnkú olólùfẹ́ méjì ẹ ṣọ́ra fèrè gèlè. Ọjọ́ ọmọdé múlẹ̀ ló mọ̀ ọmọdé ò mọjọ́ tí ó dalẹ̀ ìfẹ́ kó má gún yín lágòjù toréré gèlè ni òbí ìsìnkú o òbí ìsìnkú òbí ìsìnkú olólùfẹ́ méjì ẹ ṣọ́ra fèrè gèlè. ẹ ṣọ́ra ẹ̀gbọ́n òbí ìsìnkú òwítọ́ òbí ìsìnkú olólùfẹ́ méjì ẹ ṣọ́ra fèrè gèlè. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni bó ṣe ń ṣe ẹ́ ló ń ṣe mí bó ṣe ń ṣe ṣù ó yọ bẹ́ẹ̀ bó ṣe ń ṣe ló ń dàbò. níbo ló wà lọ. bàbá yóò gbàgbọ́. move on. ẹlẹ́dàá mi ò ṣe o ẹlẹ́dàá mi ò ṣe wá. ó yẹ lẹ́nu àbí ṣé o bọ́ lè sá lọ́nà ẹgbàá yìí ó lè sá lọ kó síbi tó ń lọ má sọ fún ẹ̀gbọ́n fẹ́ gbọ́ èmi ṣèkí Hades aka igbákejì èṣù 24-hour attack fọ́nmá gbogbo tìgbò mo sọ fún ẹ mo bẹ́ẹ̀ gbẹ̀dẹ̀ máa rí wàhálà lẹ́nu. bro relax ṣó mọ ẹṣẹ ṣá o lè mọ báwo ló ṣe fẹ́ mọ̀ ṣé wọn sọ fún ẹ kó kó padà lẹ́yìn Fisáyọ̀ ikú lè rẹ ẹṣẹ o you know who dey follow you dey yarn this one na Gino. Because say you be indige, you be indigo, you can't compete with the big boys in the society. You go here now, you go smell am. You don't price, you go collect. ẹjọ. Káyọ̀dé. Kí ló ṣẹlẹ̀? Kí ló tó fi pariwo jáde látọjú oorun bẹ́ẹ̀ yẹn? Bọ́kọ́ ni mo bá sọ̀rọ̀ ni. Mo lálàá. Mo rí àwọn guys kan àwọn méjì. Wọ́n lé mi lójú oorun, wọ́n lé mi gan. Wọ́n á bẹ̀rẹ̀ sí nà mí. Wọ́n nà mí. Wọ́n ní àfi tí n bá fi Fisáyọ̀ sílẹ̀. Àwọn obìnrin mi àti Fisáyọ̀ mọ́. Wọ́n lé ẹ lójú oorun. Wọ́n láwọn máa pa mí táwọn bá rí mi àti Fisáyọ̀. Wọ́n fẹ́ pa ẹ́ nítorí Fisáyọ̀. Àwọn guys ẹ̀ tó ní àti Adex. Ṣùgbọ́n mo ti máa ń wọ̀ ní lórí gẹ́ yìí. Kí ni problem ẹ ná? Káyọ̀dé. Èmi ni mo rọ́wọ́ tí mo bá ẹ sọ̀rọ̀. Fisáyọ̀ kọ́. Fisáyọ̀, ọ̀rọ̀ tó fi lọ̀ mí ó le díẹ̀ o. Bó ṣe ń wò mí, mi ò ní ọ̀rẹ́ kankan nínú ọgbà ẹ̀ àfiwọ́. Bẹ́ẹ̀ ni mo mọ̀. Mo dẹ̀ ń ronú jinlẹ̀ gan-an wípé kò yẹ kí n wà nínú ọgbà ẹ̀. Àmọ́ bó ṣe ń wò mí, ọkùnrin ló kọ́ mi o. Kí wàá lo lérò pé mo lè ṣe torí pé mo fẹ́ lose Káyọ̀dé o.
ti ní pé Fisáyọ̀ má jẹ́ ìtàn ẹ̀ tí ìwọ àti Káyọ̀dé bá fi fẹ́ra yín ẹ ò lè last o. Kí ló dé? Lọ́nà òwò. Ṣorí nínú ìlú wa ẹni Káyọ̀dé ti lọ sí primary school ló ti lọ sí secondary school ló ti tún wà nínú higher institution nínú ọgbà ẹ̀. Ṣé ìwọ tó wá láti Èkó bí Káyọ̀dé bá tiẹ̀ nífẹ̀ẹ́ àwọn òbí ò ní gbà wọ́n á ní ìwọ ọmọ Èkó tójú ẹ̀ ti rè yìí wọn ò ní gbà láéláé. Gbogbo nǹkan tèmi náà rò nìyẹn tí mo fẹ́ kó gbà mí nímọ̀ràn. Ọ̀tọ̀ ni àmọ́ ṣé o love Káyọ̀dé nítòótọ́? Of course, wo I love him with all my heart. Sọ fún Káyọ̀dé pé kẹjọ ṣe múlẹ̀ náà. Ìmùlẹ̀. Èmi náà ń ṣeré ni o ìmùlẹ̀ èmi gan tó yẹ pé múlẹ̀ mi gan lọ́wọ́ sí o. Ó bẹ́tà àti pé kí ni wọ́n lérò pé mo lè ṣe gan. Bóyá àgbọ̀ lóhùn kọ́ lóhùn ya kó ẹ̀rù ṣe ó ti yẹ. Bísọ́lá ẹ̀rù kí ló dé tí wàhálà àwọn skul yìí pọ̀ nù. báwo ló ṣe máa sọ pé tí o bá ní cut off mark o ò lè wọlé ìwọ imagine rẹ̀ mi tó yẹ pé business administration òun ló wù mí láti read ó wá sọ fún mi pé tí n bá ní 270 mi ò lè wọlé wo ó ti sú mi o. wo sẹ́mi ṣe wà báyìí Ìbàdàn gan-an ló wù mí lọ tó ìbẹ̀lẹ̀ dàda àti tèmi yàn Ìbàdàn ló wù mí lọ àbí kí ló fi òní kẹ̀. wo èmi ò tiẹ̀ ní choice ní tèmi tó bá ṣe dáàdì tó ní ọ̀ràn yàn àfi kí n lọ sí north kí n lọ kàwé bóyá ó fẹ́ kí n gbáwó sọ ọ̀ràn yàn ni èmi pv ẹ̀fẹ̀ ń tèmi o. Báwo ni? Báwo ni tí ìwé so báwo ni kan? Dádì, a ti fẹ́ máa lọ sá. Ṣé tó rí pé ẹ rójú mi? Ó ti dádì. Àti pé a ti pẹ́ gan, àbí? Ok, ẹ kò burú. Ẹ máa ṣe jẹ́jẹ́ o. Ok sá, ó dà ọ̀sà. Ẹ rà máa ṣe o. Ẹ sá. Ó dà ọ̀sà. Ó dà ọ̀sà. Yáyà. ẹ̀gbọ́n wọn ní SOG president ẹ fẹ́ rí wa lọ́la. Yes. Wo Kúnlé ọ̀rọ̀ olú àlẹ́ nu wèrè rẹ̀. a máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ kò dáa náà. Bọ́bọ́ yóò la action. a ní kò máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ kò dáa. Wetin dey do you. ó pé láti wà nípò tó wà ẹ̀kọ́ yìí sí a máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ni ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan tó fẹ́ sọ náà. abeg wọ́n lọ wọ́n fà á méjèèjì sílẹ̀. àná mi dààmú ògo. ẹ kú àpérò ṣé dáadáa láti fi ṣá. Báwo ni kò fẹ́ àti tó kù ẹja ṣé wàá rà ẹ̀. Ṣé jà ni? wọ́n wá àwọn ò bá ẹ sọ̀rọ̀ o ẹ tó bá bá ìbànú kó kọjú mọ́ àwọn ọ̀tá sí ẹ of course now. Ṣé ń bá fi sáyọ̀ jà ni? ẹ wọ ẹ̀yin girls ẹ jẹ́ má bínú ọ̀rọ̀ tẹ́ bá a lọ́wọ́ tá à ń sọ olùjẹ́kùjú wa kọ́rẹ́ lọ́wọ́ kò ń ṣe pàǹbá yín jà ẹ má bínú. Anyway, Káyọ̀dé mo fẹ́ rí. Okay. Guys. ẹ má bínú náà. ẹ mú gbọ́ èdè àkúlẹ̀ sọ. Báwo lọ̀rọ̀ tá a jọ sọ tẹ́lẹ̀? Fisáyọ̀ kí ni problem ẹ? Títò sọ̀rọ̀ ẹ̀dẹ̀gbẹ̀jì tó lọ sílé babaláwo káàkiri kí ló fẹ́? Káyọ̀dé ṣebí láti protest love àwa méjèèjì ni. Ọ̀dà mo ti gbọ́ ṣùgbọ́n mi ò gbà mi ò ní interest I'm not interested ṣó ti gbọ́ I'm not interested kí nìkan náà kí la gbé kí lo jù a máa wíru what for kí ló fẹ́ fi ṣe mi ò ní interest ṣùgbọ́n mi ò ní interest.
ọ̀rẹ́ ṣé ló ṣe wà tí káyọ̀dé. kò sí nǹkan kan oṣù kò sí nǹkan kan jáde. òbí ìsìnkú olólùfẹ́ méjì ẹ ṣọ́ra fẹ́rẹ́ gèlè. òbí ìsìnkú olólùfẹ́ méjì ẹ ṣọ́ra fẹ́rẹ́ gèlè. ọjọ́ ọmọdé múlẹ̀ ló mọ̀ ọmọdé ò mọjọ́ tí ó dalẹ̀ ìfẹ́ kó má kún yín lágùn toréré gèlè. ìyá orúkọ mi ni Adex mo ti ń wẹ̀ tipẹ́ láti bíi 100 level mo ti ń wẹ̀ bọ́n wáyé ń sọ̀rọ̀ jù mo láyé kẹ́ ń fẹ́ máa fẹ́ pé tó bá dẹ̀ fẹ́ mi náà gbà yìí àyípọ̀ gan azen nǹkan kan lè ṣe é oyè ẹ̀ mo fẹ́ kájọ wà ní. kí ló máa ń ṣe yín náà ṣókè ẹ̀ pé ṣá ẹ̀yin gáìsì tẹ́ bá kò tí ríyàn tó lọ nínú campus ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ nítorí òpè ta ni wọ́ tí wọ́n sọ pé yóò lè jẹ nìkan ta ló bí ẹ. baby take it easy now kí ló ṣe é kájọ rub mind baby reason pẹ̀lú mi mo like ẹ. tó bá tún ever try ẹ tó bá tún fi ọwọ́ ẹ̀yẹn kàn mí máa fọ́ etí ẹ̀ good for nothing idiot. jẹ̀mọ̀ gbogbo etí àlejò kí ló ló ṣe wèrè ní orí òpè ló máa ń ṣe wọ́n náà wọ́n ti mọ́bì wọ́n lè máa ṣe bẹ́ẹ̀ orí òpè ní ìwé tí wọ́n ti kà pọ̀ pọ̀ báyìí wọ́n rò pé anybody làwọn lè pẹ́ mi. kò ń fẹ́ fẹ́ yàwó kẹ́yìn máa jẹ́. ó pé wèrè ni wọ́n ti máa ń ṣe nìyẹn. ṣeré gbogbo black to black ẹ̀ wà láì wá ṣe. afa àbọ̀bọ̀ kí ló ṣẹlẹ̀. wọn ibojú mi jẹ́ ni ṣá. ó sọ fún pé wọ́n ló lọ gbà yín. ó mọ̀ òun bẹ́ẹ̀ ni iṣẹ́ mi náà ni ojú mi wà níṣẹ́ yẹn gan. jẹ́ ó mọ̀ jọ gbogbo tit for tat tó kàn ń fún wa jẹ́ kó mọ̀ lọ́wọ́ kan pé wọ́n ló lọ gbà yín náà. filẹ̀ ń bẹ́ẹ̀ ni filẹ̀. àbí kí n sáré bẹ́ẹ̀ skills ẹ̀ mọ́lẹ̀ ń sìn. má kàn fáwọn ẹ̀ kó kéré. anytime tí mo bá jí ọ̀rọ̀ Fisáyọ̀ ẹ̀ ṣáá ló máa kọ́kọ́ wá sí mi lọ́kàn àmọ́ ẹ̀rù ìmùlẹ̀ tó ní ká lọ ṣe ó ń bà mí obìnrin burú eléyìí tí wọ́n á ní ó lọ́jọ́ ní Èkó Fisáyọ̀ Èkó ló ti wá Howdy. Ó ṣe tó dájú kò sí ìwà. Ó wọ class ni. Ṣé ọkọ mo ti notice ìrẹ́njọ́ mẹ́ta yìí? Òun fẹ́ receive lecture. Ìwà tí ń yàtọ̀ kí ló ṣẹlẹ̀? Àbí kí n wú sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún wọn ni. Wo là ń bá wì náà? Irọ́ má jẹ́ ń sọ fún wọn. Mi ò kàn sí ìmúdà àti gba lecture lẹ́nu ni ó rẹ̀ mí díẹ̀. O sí ìmúdù láti gba lecture. O mọ̀ pé exam wa ò ní pẹ́ bẹ̀rẹ̀. O fẹ́ ní carry over ni. No, ṣe bẹ́ẹ̀ ni nìkan ni. Mi sí ìmúdù ni, máa gba lecture later. Ọ̀rẹ́, ṣé wàá lè máa lọ? Lọ́rọ̀ fẹ́ ṣe, àwọn máa lọ náà ni. Ọ̀rọ̀ ẹlẹ́nujọ́ mẹ́ta yìí, ó fẹ́ kí èèyàn fura sí i. Gbogbo ẹjọ́ tó bá délé, báwa sí oúnjẹ tó ráwa sì ń jáde lọ báyìí. Ìsílẹ̀ ìjọ́jẹ́ káwọn lẹ́tọ́ lù lọ. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni bó ṣe ń ṣe ẹ́ ló ń ṣe mí bó ṣe ń ṣe ṣu ó yọ bẹ́ẹ̀ bó ṣe ń ṣe ó kábòdó. Kí ni Fisáyọ̀ ṣe fáwọn guys náà? Pé pé anytime tó bá gbóró ẹ̀bẹ̀ ó máa ń rùn sí wọn bí ìgbẹ́ níwọ̀n tí ẹ fẹ́ gbórúkọ ẹ̀ rárá. ẹlẹ́lẹ́ mi túra àdájídé aláàmọ́ ẹlẹ́lẹ́ mi túra ẹ̀jíjọ́ aláàmọ́ ìjọ́ aláàmọ́ óyá kájọ́ ìjọ́ aláàmọ́ óyá kájọ́ ìjọ́ aláàmọ́ óyá kájọ́ ìjọ́ aláàmọ́ óyá kájọ́ ẹlẹ́lẹ́ mi túra ẹ̀jíjọ́ aláàmọ́ mo fẹ́ fẹsẹ̀ kan délé ọ̀rẹ́ mi àtàtà yóò rẹ̀. mo fẹ́ fẹsẹ̀ kan délé ọ̀rẹ́ mi àtàtà yóò rẹ̀.
yìí o àgàn lọ́mọ o àgàn lọ́mọ ire akari àgàn lọ́mọ ire akari àgàn lọ́mọ ire akari àgàn lọ́mọ ire akari ẹ̀ lọ́dún táwa yìí o àgàn lọ́mọ o. ẹ̀rà ẹ ṣe gan ayélujára wa ṣe ẹ wọlé nàṣàyò ẹ wò ẹ pàríkà ẹdẹkù jáde ìlú Ọlọ́run àwọ Ọlọ́run àdàṣe ọmọ yín kọ́ ó wà lọ́wọ́ bàbá Káyọ̀dé nílé bẹ́ẹ̀ ti ẹ̀rí Káyọ̀dé ó kú láìkí bébì títẹ̀ ó lè náà fẹ́ gbé lọlé báyẹn ẹdẹkù jáde ìlú. Sàǹbọ̀ torí bẹ́ẹ̀ tó mọ bá máa jọ sàǹbọ̀ torí bẹ́ẹ̀ tó mọ bá máa jọ tani lè bí tó máa gbẹjọ mo bá máa jọ ẹbí tèmi mo máa gbẹjọ mo bá máa jọ tani lè bí tó máa gbẹjọ mo bá máa jọ ẹbí tèmi mo wá gbẹjọ mo bá máa jọ ẹgbẹ́ kan délé ọ̀rẹ́ mi àtàtà ooo. Káyọ̀dé mo bá ròde owó orí ọkọ̀ fi sáyọ̀ mi ìrékèlè wà ọmọdé. Òde Káyọ̀dé jáde síbí káwọn wá sanwó mi o èjì rẹ ló ń perí yẹ o Káyọ̀dé bọ̀bọ̀ ọkọ̀ fi sáyọ̀ bẹ́bí lòdì tèmi máa gbọ́rọ̀ mi. Ẹ̀gbọ́n náà ẹ̀jẹ̀ ń bẹ́ sẹ̀kọ̀délé ọ̀rẹ́ mi. Pé Káyọ̀dé jáde àti ẹ̀yìn náà ń kì í. nígbà náà wà ń kọ́. Ẹ má bínú o, ẹ má bínú. Lọ́dún táwa yìí o, àgàdà lọ́mọ o. Àgàdà lọ́mọ ire akari. Àgàdà lọ́mọ ire akari. Àgàdà lọ́mọ ire akari. Àgàdà lọ́mọ ire akari. Lọ́dún táwa yìí o, àgàdà lọ́mọ o. Ẹgbọ́n náà kà lówó tàbí mọ́. Báwa fẹ́ o. Ẹgbọ́n kà lówó tàbí mọ́. Báwa fẹ́ o. Ẹgbọ́n kí bàbá ó gbàdúrà wá o. Bàbá gbàdúrà wá. Àmín. Bàbá. Gbé wálé ọmọdé yìí. Ẹ wá àwọn yẹyẹ oníranù tí wọ́n bí wá o. Mo ní ẹwà àwọn yẹyẹ oníranù tí wọ́n mú wa o. ẹ sọ̀rọ̀ ọ̀dọ̀ malaka síbí bàyà wọn ní ìtọ́jú fún un. Ẹ lọ fún bí ó lọ gómìnà lọ ẹ gbọ́ lọ bí ó lọ gómìnà lọ o ìgbà tí pè lọ kí ló ń ṣe bí ó lọ gómìnà lọ bí ó lọ gómìnà lọ o ìgbà tí pè lọ kí ló ń ṣe mọ́dímọ́dí mẹ́gbẹ̀ẹ́ tí mo jí ẹ fi wọ́n lẹ̀ òbí kóńdó pẹ̀ mọ́ òun ṣàtọ̀ òbí kóńdó pẹ̀ mọ́ òun ṣàtọ̀ o ènìyàn lójú kò tóbi pé bí ọlọ kó máa lọ bí ọlọ kó máa lọ o ìgbà tí kò lọ kí ló ń ṣe lọ́jọ́ pé orí ọmọ ńlọ́kọ́mọ yọ ìyá bí bàbá ọmọ ńlọ́kọ́mọ yọ o àwọn ọ̀tá ògbèrò wípé kọ́dà bí ọlọ gómìnà lọ bí ọlọ gómìnà lọ o ìgbà tí kò lọ tó ń ṣe ẹ fi wọn lẹ ẹgbọn náà ẹni tó lóhùn ọba wá sí ẹyẹ àdàlà ṣàlójú tọba ṣàlójú àwa ò sí níbẹ̀ ìwà rẹ̀ lọ́dà lẹ́ni jẹ́ pé ẹni tó lóhùn ọba wá sí ẹyẹ àdàlà ṣàlójú tọba ṣàlójú àwa ò sí níbẹ̀ ìwà rẹ̀ lọ́dà lẹ́jọ́. Ó ti yá ẹwẹ́lẹ́wẹ́ kún ẹwẹ́lẹ́ ẹwẹ́lẹ́wẹ́ kún ẹwẹ́lẹ́ ẹwẹ́lẹ́wẹ́ kún ẹwẹ́lẹ́wẹ́ kún ẹwẹ́lẹ́ ẹgbẹ́rin àwa ò bá ní ìsọ̀kọ̀ ara wa ẹwẹ́lẹ́wẹ́ kún ẹwẹ́lẹ́ wọn láwa ò bá ní ìsọ̀kọ̀ ara wa ẹwẹ́lẹ́wẹ́ kún ẹwẹ́lẹ́ ẹ̀dájú àwa ò bá ní ìsọ̀kọ̀ ara wa. Wọ́n ní ìbèkúté bá jẹ
jẹ́ poison yóò gbọ̀rún lọ o ìyá èkúté wo ni wọ́n bí rí kó jẹ poison kó má gba ọ̀run lọ. Yínú sá ṣe mẹ́lẹ̀. Àgbà yóò sá. Àwọn ọkùnrin ọlọ́gbẹ̀rẹ̀ rẹ̀. Àwọn ẹgbẹ́ ìṣe òdá ẹgbẹ́ ìṣe òdá ẹ̀ wá dà nínú ó tó tó mẹ́ta sí òsì. Ọmọbìnrin ọwọ́ wa ló dí díẹ̀. So ti ẹ̀ wá ara wọn ń kó mọ́. Àwọn ọjà agbádùn lẹ́nu ọjọ́ mẹ́ta. Oṣù yìí ti ẹ̀ pọ̀. Bẹ́ẹ̀ ti yín rí. Bẹ́ẹ̀ ti yín rí. Ṣùgbọ́n ẹjọ́ Káyọ̀dé làwa ìsùn àti ìkúnlé ọ̀rẹ́ rẹ̀. Káyọ̀dé. Ọmọ Káyọ̀dé ọmọ ìyẹn ẹlẹ́ja láàjọ lọ primary school. Tọ́jà ìwọ́n lè wé kíkà lọ́dọ̀ wá ní. Tó o bá rí bó ṣe yẹ̀yẹ́ wọn lánàá. Ọgbà àwọn ọmọ lọ́gbọ́rọ́ méjì bí ìsìn ẹ̀gà kan láì ó gbé wọn wá. Sọ́ọ̀sì rí òkú mọ̀pọ̀ máa lágbèlà wa. Ṣùgbọ́n o mọ̀jẹ̀ ń tàn ọ́ àwa gan orí ti ẹ̀rọ. Ṣùgbọ́n dùn wá díẹ̀ la fi ní wá sọ fún ọ. Ṣé ilé ìwé tiẹ̀ wá lòpin ayé ni bó bá wá sọ́dọ̀ ìyá rẹ̀ ní èmi náà mọ̀ rí bí ó ti kápá sókèrè gbígbà táwọn kọ́ àyàwó súùtù tí ó mọ tẹ́lẹ̀ kó gbígbà tí yàtọ̀ dé láti ìlú ọba. Ìwọ wa lè sọ pé àgùntàn ti ya gan ọ̀jẹ̀ lábẹ́ Gẹ̀ẹ́sì àbí sí ó fọ pé ìwé ìdòwó. Ìwé ìdòwó lóòótọ́ irú rẹ̀ ò tiẹ̀ gbọ́dọ̀ jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí bàbá ìjẹ́ àwọn ọlọ́kadà bá rógo gbogbo olúwa ló rógo nù. Àwọn alálẹ̀lẹ́gùn ò ní jẹ́ ọ̀dà rẹ̀. Àmì àṣẹ. Kò ní dán. Ẹ má jẹ́ àṣẹ pé fún mọ́. Àdúrà ni ẹja máa fi ràn lọ́kọ́lọ́hún ó kó sínú rẹ̀ kó yí padà. Èyí kúkú so nìkan. Ebó wọn àti Kúnlé àti Jídé ọmọ ìyá aládìí ni. Wọ́n lọ́wọ́ bí tí wọ́n ti gbanú. Ọ̀rẹ́ wa kí ló wà nílẹ̀ tá a lè rí fẹnu gbá. Ṣé rẹ́kọ̀dù yìí kan wà nílé tí mo gbádùn jù pé sọ́bàrà mọ́ kémi lọ sí Amẹ́ríkà sọ́bàrà mọ́ kémi lọ sí Amẹ́ríkà tí mo bá dé mo sì máa tọ́jú. Tọ́jú rẹ̀ àní ọ̀wọ́lé ọ̀jáde ń tá a lè fẹnu gbá là ń béèrè. Àbáwọ̀ àwádé àlèdélé ọwọ́ dákun. Àwọn olóúnjẹ sì kiri ní àsìkò yìí. Jẹ̀dí mẹ́lẹ̀. Jẹ̀dí fífà ni. Jẹ̀dí fífà bò. Ẹ̀yin tẹ́ mọ oògùn wo ti ń báyìí fún yín jẹ̀dí tẹ́ fà torí kọ́ ẹ̀yin méjèèjì tó yọ báyìí yóò pẹlẹbẹ ni ẹ̀rí pé yàtọ̀ bẹ́lẹ̀ àárín Ṣeun àti Mugambo jẹ̀dí ló jẹ́ kí ó pẹlẹbẹ báyìí àwọn dago mẹ́ta àbò òru ni. Ẹ bá yín náà. Ìbáwọ̀ ẹ̀múrú èyí. Ṣé ẹ jọ jẹ? Ó wà òkè. Mo jẹ́ wọn máa ń dùn bí báyìí gan. Ẹ ti lọ. Ẹ ṣé bọ̀dá Káyọ̀dé wọ́n lẹ ti sanwó oúnjẹ wa ẹ ṣé gan. Yeah, mo ti sanwó. A máa rí yín later. All right, let's go. Ẹ̀fọ́lẹ́ ṣe kẹ̀. Baby, mi like omi, mo fẹ́ mu drink. Kí ló dé? Ṣé bómi ló kó síwájú wa yìí? Ṣé ìtì wà òkè pẹ̀lú ilé ètò ni? Ń bọ̀. Ẹ̀yin ọwọ́ àbí tẹ jókòó sí yẹn. Sexy lady ṣeré ẹni tó láàyè yẹn gangan ló jókòó síbẹ̀ àdẹ̀ rẹ́dì láti pẹ́ ń bíbà ṣó yí ẹ̀. What? That's my food. Are you okay? Fisayo, orúkọ tèmi ni Adex aka Jagaban igbákejì èṣù báyìí sọ̀rọ̀ jù bó ṣe wáyé yìí ní tẹ́ máa fẹ́ ọ̀tẹ̀ máa lọ́rùn lé ní lóbi sọ̀rọ̀.
Sorry. Baby, tala wọn. Èmi ò mọ ibi tó ti kóra wọn wá o. Gentleman, please, èmi ni mo jókòó síbẹ̀. Ó jẹ́ mi ní mímú dára dé àwọ̀. Chairman, oúnjẹ mi lélẹ̀. Excuse me. Èmi ni mo lọ bẹ́ẹ̀ mo fi jẹun ní náà. Tony, filẹ̀ mo ti wà tipẹ́. Ìwọ ni káàrí àbí? Ìwọ lọmọ náà. Alright, o máa ṣó ẹ lẹ́nu. Yes, o máa rí fíìmù mi lẹ́nu. Baby, what's happening now? I see you in the Bá fẹ́ sí ìdílé mọ pẹ́pẹ́ magi àlùbọ́sà. Stupid! What is that? Yeah, I don't feel you. What? Stop it! Down! I want that. Don't damn my property! Don't damn my property! I have baptized somebody now. I'm it. Oh, he dropped my meat. Káyọ̀dé, ṣé nítorí olórí burúkú obìnrin òun fi ṣayé ẹ̀ báyìí? A ní kó o fi gẹ̀yìn sílẹ̀, fi lédi sílẹ̀ for God's sake, òun wò mí ràn ni. Káyọ̀dé, kí ló tó ń ṣe gbogbo ilé fún ẹ? Dúró táwọn gáàsì bá ká ẹ mọ́ kọ̀rọ̀ kan tán ṣe ẹ́ léṣe, kí ló fẹ́ máa sọ? A dẹ̀ máa ń sọ fún ẹ, sórí tí èèyàn bá torí obìnrin kan kú, ẹgbẹgbẹ̀rún àgùnsárì ẹ̀ kọjá o. Sórí bá a ṣe ń sọ báyìí, a fẹ́ rí ọmọ yẹn láàrin wa mọ́, a fẹ́ rí lágbègbè yìí mọ́. Yeah, either you take it or you leave it. Ó tẹ̀lé ẹ gidigidi kan Jídé, ṣé wàá gbọ́? Ìjọkíjọ ti máa fojú mi rí inú stẹ̀ yìí, tàbí wọnú irú mi wá. Nǹkan tó expect máa ṣe fún mo fi Ọlọ́run búra. Ẹ̀yin guys, ẹ fi Fisáyọ̀ sílẹ̀. I'll be fine, I'll take care of me. Ṣùgbọ́n ẹ ṣé mo appreciate yín. Let me just clean up. Ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni bó ṣe ń ṣe ẹ́ ló ń ṣe mí, bó ṣe ń ṣeṣu ó yọ bẹ́ẹ̀, bó ṣe ń ṣe yán kábòdó. Olólùfẹ́ jọ̀wọ́ mo fẹ́rẹ̀ má ṣe dà mí, òbí sí ikú o, òbí ìsìnkú, òbí ìsìnkú, olólùfẹ́ méjì ẹ ṣọ́ra fẹ́rẹ̀. Hello? Yes, ta ló ń sọ̀rọ̀? Ṣẹyẹ. Ta lẹ fẹ́ bá sọ̀rọ̀? Yétúndé. All right. Wá Yétúndé oníkọ̀. Ṣẹyẹ báwo ni? Mo wà okay now. Ṣé mo wà lọ́fíìsì? Okay. Tó bá ti dago 4. Èmo ní nǹkan tí mò ń ṣe náà. Mo lè wọlé anytime, mo lè jáde anytime. All right. Ẹ̀bọ̀ má gbàgbé o. Owó yẹn náà. All right. Okay. Ibi àti máa ń pàdé yẹn. Kò sí problem náà, ó ti rí mi tán. Mi ò lọ́gàá, ta ló fẹ́ mú mi? All right, go take care. Èmi náà miss ẹ. Bye. All right, tó ṣe o, girlfriend. I got some. Mo fẹ́ ra card. Owó bẹ̀.
MTN 500 àti Zin 500. Mi MTN mọ́ Zin ló wà. Ok, mú Zin náà wá. Sure. I am Mr. Olawus, and I'm your new managing director. Oh, you're welcome, sir. Okay. That's the manager in me. Manager ìlàlejò. Hello, Bilede báwo ni? Ẹ mú àwọn ọ́fíìsì náà. Ẹ máa bọ̀ mọ́ bá mi ọ́fíìsì. Kò sẹ́ni tó máa stop ẹ. All right. You want the manager? Yes, sir. Kí ló rò pé manage mi náà? Kí ló rò pé manage mi mo wọlé bí ẹ ṣe ń jẹ chewing gum bí aláṣẹ́wó ní ọ́fíìsì tó ń browse lórí BlackBerry. Bóyá ya rìn sà. Àwùjọ ilé ó ń pe bílédà kan pé kó máa bọ̀. Ilé mi lé bílédà ní chairman company. Mo ní manager dà ilé ìnáwó manager ó bí manager. Ṣé bẹ́ẹ̀ ni ẹ kọ́ máa pè wọ́n ni ẹ? Kí ló máa pe ìwọ bẹ́ẹ̀ yẹn? Náà tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́. Ta ni wọ́n? Secretary. Wọ́n ti secretary. Ìyàwó ẹ̀ nìyẹn. Secretary àfẹ́rà. Orúkọ wọn fọwọ́ kọ lọ́rùn mi. Friendship. Nǹkan tó wá ṣe ń bí ni wọ́n á mú owó kọ̀ọ̀kan tàbí. Exactly báyìí máa ń ṣe ní ọ̀dọ̀ wa mí ni. No, wúwo dàbí wọn ni máa deal pẹ̀lú because ilé iṣẹ́ yìí ti bàjẹ́ and that is why àti ẹsẹ̀ gbé mi wá pé ká tún ṣe. Ẹ̀rọ máa rí àwọn nǹkan mèremère nǹkan tuntun láwọn máa gbé wọlé àwọn tí kò dáa máa rọ́ wọn dànù ni. And let me tell you mo máa sáàkà ọkọ nínú o sọ ẹ tó bá fi pé òun níṣẹ́ ṣe kó jókòó sílé. What is that rubbish? My friend, will you listen? What I do was my kọ́kọ́ fire. Only you don't listen. Tí wọ́n ti wọ̀ bá ń try ní ṣerú computer set tó yẹ kí system tó yẹ káwọn ọmọọṣẹ́ máa lò rè. Àti order for new one sir. Ẹ ti order for new one láti gbà wọ́n ní 2013. Ṣé kò dáa ni? Owó tí ẹ mọ̀ yàtọ̀ nù ilé àti tuntun. You are fired. Wọ́n gan torí pé o ṣe ààyè manager. You are fired. Bọ́tìnì ẹ̀dá báwọn bọ́tìnì ẹ̀ ṣe máa dá nítorí gbọ́ tó ṣe há. What are you doing here? Let me tell you, àwọn nǹkan tẹ́ ẹ̀ rírí la máa bẹ̀rẹ̀ sí gbé wọlé brand new things la máa gbé wọ gbogbo bíi ti gbogbo ẹ̀ máa change everything àti èèyàn àti equipment àti everything tó máa change. Ìwọ kẹ́rù ẹ̀ ṣàgbọ́n ìwọ náà. Ẹ ṣe wọ́n sọ. Thank you, sir. Ṣé fẹ́ gbọ́? A ti wà nínú ìrọ̀jì. Ìjọba ológun lélẹ́yìn kan. Olùṣọ́kòtò. Ó dé ṣòkòtò ẹ̀ kó lè gba ibẹ̀. Ó jẹ́ ìjọba ológun. Ó jẹ́ sójà. Fisáyọ̀ ṣẹ̀ mí rárá. Kò gbá ibi kankan ṣẹ̀ mí. Bó ṣe mọ problem tí mo ní. Àwọn guys ẹ̀ lẹ́rù wọn bà mí. Wọ́n ní ọjọ́ táwọn bá tún rí èmi àti Fisáyọ̀ papọ̀ nínú campus yìí. Àwọn máa mú obituary mi báyìí. Àwọn máa lẹ̀ mọ́ gbogbo campus. Àwọn máa lẹ̀ mọ́ hostel. Àwọn máa lẹ̀ káàkiri gbogbo everywhere. Yín ló ń bà mí lẹ́rù. Kọ́kọ́ máa lọ lẹ̀ obituary mi láwọn gbọdọ̀ rí mi àti ẹ̀ papọ̀ mọ́. Káyọ̀dé, ọ̀rọ̀ ẹnu lásán ni. Ṣebí Ades àti Tony ni. Má worry, máa pè wọ́n máa bá wọn sọ̀rọ̀. Ṣorí èmi gan tó ń wò yìí, tó ń wò nú ọgbà yìí, ọ̀rọ̀ ìfẹ́ ló gbé mi dénú ọgbà yìí. Ṣó ti yé ẹ? Tí n bá kálàyé tí n bá ṣe fún yín, ẹ káàánú mi. Àmọ́
èní ò ń ṣe ọjọ́ ọ̀rọ̀. Sandra ọ̀rọ̀ Káyọ̀dé ò já mi láyà rárá but nǹkan tó ń bà mí lẹ́rù ni pé èmi mọ̀ pé àwọn ọ̀rẹ́ Káyọ̀dé wọn ò nífẹ̀ẹ́ mi o. Kúnlé àti Jídé bẹ́ẹ̀ ni. Fisáyọ̀ kékeré nìyẹn Káyọ̀dé ìyókù dọ̀wọ́ ẹ̀ ọ́ ìwọ ni kò ṣàtúnṣe ibẹ̀ yẹn. ti gbọ́. ṣó ti yẹ ẹ. ti gbọ́. ok ọ̀dà kí ló máa jẹ́ ǹsìn. Sandra mi ò lè jẹun mi ò lè jẹun mo wà okay I'm lecture di 2 o'clock. kí ló ṣe é tó wọlé. wo inú mi ò dùn ara àtọ gbọ́ kí ló ṣe ẹ̀sì Káyọ̀dé. wo àwa náà gbọ́ bẹ́ẹ̀ pé àwọn guys ẹ̀ wọ́n harass ẹ̀ ní school gan a dẹ̀ ti sọ fún time with that number pé kó fi ọmọ yẹn sílẹ̀ òun ni ò gbọ́ràn sí wa lẹ́nu. Oh my God ṣé kí n ṣe dúró ọmọ Fisáyọ̀ tó ń fẹ́ ẹ náà ni. torí ẹ̀ ní náà. ọ̀gbìn ló máa ń ṣe Káyọ̀dé báyìí náà ẹ máa bá a sọ̀rọ̀ àwọn guys ẹ̀ oníwèé kankan tó ń fẹ́ kà òun ló fẹ́ kàwé tó bá ti ń tẹ̀lé ọmọ Fisáyọ̀ àwọn guys ẹ̀ wọ́n á rìn kárí ẹ̀ ẹ máa bá a sọ̀rọ̀. àṣà ni la orí ẹ̀ka kọ́rọ̀ sí àti sọ fún bọ̀ tó bá wù ú bí ìpele tó ṣẹlẹ̀ sí ń ṣe yẹ kó learn lesson náà. ó dùn mí gan ìgbà tí mo gba àwọn èèyàn kò ń sọ̀rọ̀ ẹ̀ káàkiri inú campus mi gbóló wà báyìí. wo mi ì tiẹ̀ bọ́dà kó jáde. ga ọ. kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i wo èmi sì ẹ̀wà kan sílẹ̀ ẹnu ilé jẹ́ ká sáré lọ fi búrẹ́dì lò. tó ní àlòmọ́ ra ọkọ̀ mú yẹn náà fi búrẹ́dì lè. wọ́n ti fi ṣí ẹ̀. ó dá mi lójú pé by now ẹ̀yin náà ti ń rí àwọn nǹkan tuntun tó wọnú company abẹ́ ti rí ẹ̀ẹ́dẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o cause ìwọ ní pa ìwọ ń kọ ebè sọ́dọ̀ ara ẹ̀. Do you even know what it means to be PA to the managing director? Àbí kó o múra kó o kàn dúdúdú kó o máa jẹ chewing gum kó o dẹ̀ máa browse on company time. Ìwọ manager ẹ̀bẹ̀ ló pọ̀ torí mo fire ní ẹ̀rọ ẹ̀kọ́ stand ni. Kí ló manage? Kí ló manage? Ó dà èrò ra nínú account. Really mi ò lè down yẹn sìn for now. Well, accountant ló máa lè fún wa ní accurate figure ta ní sà. Torí rẹ̀ o ò lè dá o mọ iye tí company ní account so àti ẹ gbọ́dọ̀ béèrè stock lọ́wọ́ ẹ ní o. èyí la ní account. Well, sir, àwọn èèyàn really jẹ wá ní gbèsè gan because gbogbo ọjà tá a tà ní last year wọ́n fún wa lówó ẹ̀ credit láta wọn so I ní much ní account. èlò ló wà ní account. Gbogbo ẹ̀ ṣá it's not 200,000 naira. For a home company. Okay, kí ló wà nínú store? Kò fi bẹ́ẹ̀ sí nǹkan púpọ̀ náà nínú store so tí bá ti ṣe tán sí ni máa lọ cross check máa wá sọ nǹkan tó bá wà níbẹ̀ fún yín sà. Kò sí kí ló fẹ́ check kò sí ọ̀rọ̀ mẹ́ kò sí ọ̀rọ̀ mẹ́. Well, mo promise Jerry àwọn new ideas àwọn èèyàn tuntun because àwọn aráwọ̀ èèyàn ń ṣe ohun tó máa wá tó máa lọ gbogbo ẹ̀ is just to change the company around and mo bí bẹ́ẹ̀ mẹ́rin ẹ gbé message yẹn lọ sísàlẹ̀ fún everybody yes ẹ ṣe bẹ̀rẹ̀ ní o 80,000 naira kò sí nǹkan kan stop. Inú mi dùn gan ni tí Fọlábí adé ìbàṣẹyà fún good news yìí ni mo ṣùgbọ́n nìkan nínú ẹ̀dùn inú èmi gan dùn bíi pé inú mi dùn inú mi dùn gidi gan ni ò ní believe ẹ mo ti result mi tó tún Ìbàdàn sílẹ̀ dà mí mú òun gan ni mo beat cut off mark ẹ̀. Wow, that's great. Ẹ ní kẹ̀wọ́ gan. Fact
ògbọ́n dáàdi tán ní kí n lọ sí north kí n lọ kàwé ìgbà tí máa pick cut off mark mi now in fact Èkó ló pose mi sí. Èkó. yes o. ẹ̀yin guys ẹ̀yin make choice yín gan o so báwo wá ní ẹ bá wò tọ̀dọ̀ mi ni. aráàlú Haúsá wo Zamfara ní cut off mark ẹ wọ̀ o. no tó bá yẹ pé ilé iṣẹ́ stop ẹ̀ náà ẹ lè bá mi sọ tọrọ níbo ni. Zamfara ló ń lọ. sọ nǹkan tó rí fún ọ tó máa ṣe rí dájẹ́ wa sá. Kí ló ṣe tí ní yín dùn báyìí? I pass exam wa ni. Ẹ pass? Yes sir. That is very good. Daddy ẹ wọ́n fi mí ṣe ẹ̀yẹ ní jàre. Ṣé ìwọ pass ni? Daddy ẹ wò Zamfara tí mo fi ṣe second choice ibẹ̀ ní cut off mark mi wọ̀. Zamfara ló gbé ẹ lọ. Ẹ má wọ́n rí wàá fi mọ̀ lú wàá mọ àwọn èèyàn irú oúnjẹ tó ń jẹ ń bẹ̀ bó ṣe ń wọṣọ ń bẹ̀ irú gbogbo wọ́n yẹn ṣe ń bẹ̀ ló máa fi mọ̀. Daddy ẹ mọ̀ kí mo fẹ́ mi ìfẹ́ tí fọ́ọ̀mù wá sílẹ̀ náà. Má wọ́n rí wàá máa wá nílẹ̀. All right, Daddy wa sá. All right sir. Ades, Tony, ẹ jọ̀ọ́ mi fi Ọlọ́run bá tó dá yín mo fi bẹ̀ yín. Mo fẹ́ kẹ́ fi Fisáyọ̀ lẹ̀ fún Káyọ̀dé. Ṣẹ̀rí Fisáyọ̀ tẹ̀ ń wò yẹn kò ń ṣe ọ̀rẹ́ mi lásán bí àbúrò ló tún jẹ́ sí mi. Ní sùúrù mo fẹ́ kẹ́ fi ọ̀wọ̀ tẹ̀ ń fún mi kẹ́ fún Fisáyọ̀ kẹ́ fi Fisáyọ̀ lẹ̀ fún Káyọ̀dé kò ń ṣọmọ bẹ́ẹ̀ rárá ó ti yẹ bẹ́ẹ̀ ṣe gbogbo inú ọgbà Ireland oríṣiríṣi obìnrin ló wà ń bẹ̀ ṣé pupa lẹ fẹ́ ni àbí dúdú ṣé ètò ga àbí ètò kúrú ẹ fojú lẹ̀kẹ́ wẹlòmíì náà. Sandra èmi ti gbọ́ ẹ kò yẹ ẹ̀sìn mo ti gbọ́ ẹ kò dẹ́ ṣáàṣì tiẹ̀ ṣáàṣì ọkọ ẹ ni because ẹ ọkọ ẹ ẹlẹ́gbọ́n àgbà ni if not so ni but no pisha mo ti gbọ́ ẹ no wàhálà. ó yé mi ẹ má bínú ẹ fọwọ́ wọnú kò ń ṣọmọ bẹ́ẹ̀ ṣe ti gbọ́. ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ fọwọ́ wẹnu. The senior fellow wey he be, you get, you get. I understand. All station don settle abeg, make station settle. Ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín ṣe ti gbọ́ ẹ jẹ́ kẹ́bí ti wá yín ọ̀dà. Hello sir. Hello. Yes. Mr. Toyota photographer. Bàbá. Wọ́n ti jọ mẹ́ta kẹ́. Ẹ ti bọ́ yẹ̀pẹ̀ lé wa dání. Èmi mi tó bẹ́ẹ̀ sà. Wo n tó ṣẹlẹ̀ ni pé mo ṣe gẹ́ẹ̀tì sẹ́kàn. Èmi dẹ̀ ni new MD mbẹ̀. All right sir. Sórí MD tó wà mbẹ̀ tẹ́lẹ̀, ó ti bà wọ́n jẹ́ gan-an. And the staff, they are very indisciplined. Gbogbo nǹkan bẹ́ẹ̀ ni mo dẹ̀ fẹ́ yanjú. Yeah. Oh yes. It will take some time, no, but mo ní kí n tiẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú new ID cards. Okay, gbogbo staff yín sà. Yes. Ìgbà rẹ fẹ́ kí n lọ. Bóyá Saturday ni kò wá. Màá prepare mi for that day sir. Èmi lè má ṣe round o. Ẹ̀bẹ̀ máa ti fóun lẹ̀ fún ẹ náà. Bàbá owó yẹn máa ẹ̀yẹ mọ̀ sà. Gbàgbé owó gbogbo ẹ̀ la máa san fún ẹ kọ́pì lẹ́pọ̀ ok màá ní kan san fún ẹ. All right bàbá ẹ ṣé gan sir, God bless you. And then bóyá máa text address ẹ sẹ. Bàbá ẹ ṣé gan sir. Mo ní kí n sọ fún yín pé mi náà ní pẹ́ jáde mọ́. Kò burú. Mo gbọ́ gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ lórí fóònù nípa ọ̀rọ̀ àwọn staff yẹn ẹ wo ẹ ṣe sùúrù ṣé mo pé ẹ ṣẹ̀ṣẹ̀ débẹ̀ yẹn ni ó yẹ kẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn náà. Àwọn bá darí láńpẹ́ láwọn yẹn lórí yẹn simple management ni owó bí tá a bá dé àwọn nǹkan tó yẹ ká ṣe nìyẹn so kì í ṣe kò jọjú àyànjú. Yes, Debbie. Ẹ fẹ́ máa lọ yìí. Mo ti ń lọ. Nípa owó tẹ̀sán kan máa gbé aṣọ ọ́fíìsì yà fà ń jẹ. Sorry mi sọ fún ẹ. Ẹ sọ fún mi. Àwọn ìpò yẹn ti pè mí. Wọ́n ló di Saturday. Saturday ló máa gbé owó yẹn wá. Nà tó máa gbé dé ìwọ you need to be around. All right, sir. Ẹ gbé sínú safe. But first thing on Monday, Banco,
All right, sir. First thing on Monday, ẹ pè lọ sí bank, okay? I'll do that. Sir, mo want to be able to close by 6. No, tó bá di 6:30 gbogbo ẹ̀ máa lọ. All right, sir. Ṣé driver mi ti lọ sí the motor? How to I need the motor? Báwo ni ẹ̀yin fúnra yín ṣe rí àwọn nǹkan tó wá sí ẹ recognize ẹni ọ̀rọ̀ ìfẹ́? Irọ́ torí àwọn tó tiẹ̀ wá yẹn wọ́n dẹ́rù bà wá torí ìbọn tó tiẹ̀ wá yìn yẹn bó ṣe ń yìnbọn yẹn sókè kò lè jẹ́ kẹ́nìbọ̀dì kó tiẹ̀ gbójú sókè inú wa ẹ̀rù bà wá gidigidi gan tó jìnnìjìnnì ẹ̀ bò wá kò sí nǹkan tá a lè ṣe sí. During that process notice àwọn securities ní àwọn kankan bó bá tẹ̀yìn fún yín lè sọ pé bóyá nǹkan báyìí lórí lè ṣẹlẹ̀. Irọ́ mi ò bẹ́ẹ̀ àwọn security yẹn wọ́n ti ọwọ́ gan fún àwọn gan ẹ̀rù bà wọ́n ti mú kan wọ́n so lọ́jọ́ sọ́nà ìbọn ni mi ò gbọ́. Mo ò rí anything tó dàbí alára ń bẹ̀ bọ́ nǹkan tí mo rí tó ń bá fún mi ni pé oníwọ́dún kan tó wà ń bẹ̀ ó dàbí pọ̀ fọ́ọ̀sì ẹ̀ ṣe ni. Tí jíjà yẹn wá jọ ti professional àbí pé bóyá wọ́n kàn já pàpàpà. Professional lè fi jà. Ṣé tí àwọn tó wá carry out iṣẹ́ yìí wọ́n ti design map wọn wọ́n dẹ̀ execute plan ni kò kí n ṣe pé bóyá ètò network is very network wọ́n yọ tán ni. From the look of things ṣé ẹ̀yin fúnra yín observe ẹnì kankan probably bóyá lára àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ or kẹ́yìn fúnra yín mọ̀ nǹkan kan tẹ́kàn lè sọ pé bóyá this is what really happened maybe 2-3 days back. Ṣètìrì actually new boss wa tó ṣẹ̀ṣẹ̀ dé ìgbà tí wọ́n address wa last first wọ́n sọ yí pé àwọn nǹkan kan wà tí ò kí ń ṣẹlẹ̀ nínú ọ́fíìsì wa yìí tó máa bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀. Ó dẹ̀ ti ń ṣẹlẹ̀. Ìgbà tí ó dẹ̀ ṣẹlẹ̀ lóòótọ́ a rí pé àwọn nǹkan tí ò kí ń ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ of course. Second wọ́n ní àwọn faces kan wà tá a rí rí tí a máa bẹ̀rẹ̀ sí ní máa rí. A dẹ̀ tún ti ń rí. Lóòótọ́ àwọn faces tá a rí rí a bẹ̀rẹ̀ sí ní máa rí wọn in that our company. Right. Thanks so much for your cooperation. Àwọn staffs ní yòókù kọ́. Wọ́n wà ń sálẹ̀. Ẹ káàsán. I am Detective Wale from Alaka Police Station. And I am Detective Sheyi from Alaka Police Station, sir. Ṣé kò sí? Kò sí any problem, sir. We are here concerning the robbery case tó ṣẹlẹ̀ ní company. Oh, okay. Yeah, but accountant mi. Èmi ṣe ní dé láti journey. Actually, àti rí wọn, but I need ìdí lọ́dọ̀ wa. Fún kíni? Wẹ́lẹ̀ ìwé àbẹ̀rẹ̀ mi ni alákòóso. Iṣẹ́ wọn náà ṣe. Bẹ́ẹ̀ mo ṣe dé ni o. Kò sí wàhálà sà, ẹ̀ ní pẹ́ sà. Ẹ ṣọ́ kò sí problem mú mi. It's just how can you understand? Take me more. Ẹ jẹ́ kí mi náà tẹ̀lé yín. No, wọ́n dúró tẹ̀. Wọ́n dúró ẹ̀ dúró lé. Kò sí problem. Wọ́n kàn ní iṣẹ́ wọn náà ṣe. Ẹ wò. Tabasha àti dáhùn ṣá. Báwo sì? Ṣé mo pé ẹ ti fún wa ní fact kankan láti gbà tẹ́tí dé ọ̀dọ̀ wa ń bí báyìí? Meanwhile, ó dàbí pé ẹ fẹ́ máa fi style fún wa ní gbódídí sán. Kò sí nǹkan tí mo tún fẹ́ sọ. Nígbà tí kìíní ìṣẹ̀lẹ̀, I wasn't even around. Kí gbọ́dọ̀ lè dá fún company náà ni mo bá lọ. So kí ni kò sí nǹkan tí mo tún fẹ́ sọ. All right. Ṣé ẹ̀yin fúnra yín rò pé ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó ń fẹsẹ̀ tiro? Because according to your staffs, wọ́n sọ fún wa pé ẹ ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé àwọn nǹkan tuntun máa ṣẹlẹ̀. Ẹ ti wá mọ ọgbọ́n tẹ máa dá láti jẹ́ kí àrà ọ̀tún yẹn kó pegedé níbi iṣẹ́ yín àbí? Mo ṣẹ̀ṣẹ̀ resume bí alákòóso ni. So àwọn kankan wà tí aláti máa ṣe lọ́tún kí company lè dá. It is normal. Management náà ń pè é. Ẹ jẹ́ kó yé wa pé àwọn táwọn wájú yá àmọ́ṣẹ́ wa bí iṣẹ́. Ẹ jẹ́ kí n sọ fún yín o. Ẹ jẹ́ kéde mi ọmọ kú lánàá. Ká ló mọ̀ pé ajá àná ló pa ọmọ ènìyàn jẹ. Ṣé àwọn nǹkan tuntun tẹ́lẹ̀ máa ṣẹlẹ̀ lónìí pé káwọn gáàsì máa wà àbí kó wọn máa kó nǹkan nínú ọ́fíìsì yẹn àbí sọ ẹ̀yẹ máa lọ gba jùbá lẹ́yìn ẹ̀ máa lọ bá wọn lẹ́yìn ẹ̀ máa lọ gba táìtù yín lẹ́yìn àbí. No, ẹ̀mọ èmi ni. This is not the first company tí mo ti ṣiṣẹ́ as a management guru. Silence!
ṣé tó kí mo ti ń tọrọ orí ti àbí? Detective Wale, please you can take him away. Stand up! A ti get facts that I need. So ọ̀rọ̀ yín ti ṣẹ̀ṣẹ̀ yé wa ń sìn, ó dẹ̀ ti yé wa pé báyìí náà lẹ ṣe ṣàpapín nǹkan tẹ̀ ṣe àbí? Take him away please. Àkóbá àdábá Ọlọ́run má jàre. 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 Àǹtí Kíkẹ́, ẹ ká sọ, ẹ jọ, kí ló ṣẹlẹ̀ mo dé inú kéjì sí mo náà tó wà ní. Ṣé gbọ́ ni? Àwọn olùkọ́ tó dá láti last week. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? Ìmọ̀ nǹkan tó ń ṣe o, wọ́n ti wá gbé sáìpì wọn làbọ̀ pè yín. Ìgbé nọ́mbà dáadé switch off. Mọ́mí kọ́. Mọ́mí, ó dà pé ọ̀rẹ́ wọn náà wà. Okay. Ìjọba. Mo jí lówùúrọ̀ kùtùkù mo ń jáde lọ. Gbàdúrà sí bàbá ọba tó láyé. Ìláyé Ọlọ́run jíjí mo jílẹ̀ níyàn o. Mo fi rìn àjò lé ọba lọ́wọ́. Ogun ó jáde kó wọlé kó má jẹ́ tèmi. Ohun mi ò ṣe kán má ti ran ẹ mọ́ mi. Ẹni ẹlẹ́ni kó má gbàṣe mi ṣe. Má má jẹ́ ń kagbá kò láyé mi. Àkóbá àdábá Ọlọ́run má jẹ́ rí. Àkóbá àdábá. Mú mi dìde kó tiẹ̀ jẹ́jẹ́ ẹnu oúnjẹ yìí kó lè láwọn oògùn wọn yìí. Ẹ̀rù ń bè mí o. Látànà tí mo ti dé, ẹ sọ pé wọ́n ṣì ń sùn, wọn ì tí ì jí, ìgbà wo gan ló fẹ́ jí? Ṣé lè ṣú pé mímú ṣe máa wà òkè báyìí? Fisáyọ̀, Fọlábí, ẹ̀yin méjèèjì ẹ fọkàn ara yín balẹ̀. Ẹ ní sùúrù o. Mo nára àǹtí mi máa yá. Oorun tó ń sùn yìí kára wọn lè fi balẹ̀ ni. Nǹkan tí dókítà sọ nìyẹn. Àwọn oògùn tó ń fún wọn pé kán máa lò tán bá ti lò ó máa ń jẹ́ kán sùn. Òun ló oorun tẹrí tó ń sùn yẹn. So kẹ́ fọkàn yín balẹ̀ ara wọn máa yá. Sista, ẹ wo mo fẹ́ rí dáàdì mi. Ṣé kò tí ì tó kí n rí wọn látànà tí mo ti dé ni? Ó dáa náà mo ti gbọ́. Ó fẹ́ rí dáàdì ẹ̀. Ẹ ṣe bó sọ pé òun ṣe exam lọ́wọ́. Ìwọ ò ṣe padà sí school kó lọ parí exam tó ń ṣe. Tó bá dẹ̀ ti parí exam tó ń ṣe, wàá padà wálé. By the time tó bá máa fi padà dé, ara àǹtí mi ti máa yá. Wàá dẹ̀ rí dáàdì ẹ̀. Ẹ wo náà. Báwo ni mo ṣe máa padà sí school tí máa lọ máa ṣe exam? Tára mú mi ò yá. Tí mi dẹ̀ ti fojú kan dáàdì mi. Láì mọ condition tó wà. No. Nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé bó ṣe máa rí dáàdì ẹ̀ máa ṣọ̀nà. Ìwọ fọkàn ẹ balẹ̀, ṣé o ti gbọ́? Fọkàn balẹ̀, irọ́ jókòó ẹ̀ tó máa mọ bó ṣe máa rí wọn àti rí dáàdì ẹ̀yẹn yìí ò ṣòro rárá. Ọ̀rọ̀ ayé mi ló lè wá. Ọ̀rọ̀ tí mi mọ́wọ́ tí mi mọ́sẹ̀. Dádì, ìgbà wo ló di gbogbo ilé? Má sunkún tí ẹ, má sunkún. Because mo believe wípé olódodo kankan ò lè kú sípò ẹlẹ́ṣẹ̀. Mi mọ́ wọ́n pa kínní mi lè kú síbẹ̀. My worry náà ẹ̀yin náà lè worry mi ẹ̀yàn mọ́ mi. Mo mọ̀ pé ẹ̀yin náà ti sick. Ṣé ẹ̀yin ti pọ́n dé ní àyẹ̀wò kí ló wá ń ṣe ní? Kí la máa bẹ̀rẹ̀ sáwọn. Wà ní láti padà lọ tó lọ ṣe exam. Dádì, mo lè padà sí school. Àwa padà. Mo lè fi ilé bẹ́ẹ̀. Madam, please, mi ì fẹ́ kó dàbí pé anything. 5 minutes mo fún yín tẹ́lẹ̀, but now ẹ ti lò more than 10 minutes.
ṣe ti understand ẹ ti lo time it on place ẹ ní láti sunkún báyìí all you need to do is to get him a good lawyer because wọ́n lọ sí court níjọ́ Monday. Please move it please. Sandra mo ti ń wá yín kiri látàárọ̀ mo ti pe nọ́mbà ẹ̀ kò lọ mo ti wá yín káàkiri mo ti wo lecture room mi ò rẹ́ anybody nínú yín tó fún mi ẹ wá ṣíbàṣí máa wò ni àmọ́ bí tí fi sáyọ̀ wà títí tá a fi parí exam àmọ́ bí tó wà project láti ti fẹ́ parí o àmọ́ where about rẹ̀ a lè dákẹ́ ká máa wò báyìí náà everyday tí n bá pe nọ́mbà ẹ̀ tẹ́yìn náà bá pe switch off ló ń sọ kí ló ń ṣẹlẹ̀ ẹ wá kí la fẹ́ ṣe ẹ wá ẹ sọ̀rọ̀. owó Káyọ̀dé kò yá wa náà o Èkó ló dágbére fún wa pé òun lọ àfi bá a ṣe lè kó padà. Èkó ló dágbére àbí. ẹni tó bá ti wá jẹ́ Èkó ló dágbére kí ni nǹkan tá a lè ṣe sí a lè máa wò báyìí náà. àbá tèmi ni pé tó bá ti parí project ẹ bí a kò wá lọ sẹ́kọ̀ọ́ àbí o ní àdírẹ́sì lọ́wọ́ ni. mo ládírẹ́sì lọ́wọ́ kí n wá lọ sẹ́kọ̀ọ́ ó dẹ̀ make sense o ọ̀rọ̀ tó sọ yẹn make sense abẹ́ẹ̀ ni máa tẹ̀lé ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀. ó mọ ọkọ tó máa bá wa ṣe jọba wa jíṣẹ́ fún sọ pé a ti pè é a ti wà disturb gan jọ a ti wá káàkiri. mo ti gbọ́ máa jíṣẹ́ odò yín fúnṣẹ́ gbọ́ ẹjẹ́ lọ ṣàrímẹ̀ntì mi ṣe máa wá lọ. máa gbé bá. okay take care. but seriously ọ̀rọ̀ fi sáyọ̀ yé mi o kò pé wa àtúrí ṣé ó fẹ́ ní extra year ni. ọmọ olówó ni ó ń yọ̀ ni wo káwá ṣáà ti parí project wa tó bá dẹ̀ dé kó wá kó ẹrù ẹ̀ tó kù àbí kílẹ̀ ni mo sọ. in fact na true talk yẹn. let's go ṣe máa ṣe lọ. Sorry ìwọ jòkó ní jẹ́ kí mi lọ pè wá àmọ́ gbogbo nǹkan bá ń sọ ìpọ̀ ọ́ ní sùúrù. ẹ ń bọ̀ èjì rẹ o. ẹ bẹ̀rẹ̀ àwa lọ ẹ kú Professor rí ọ̀dọ̀ alátajà àmọ̀ rí yìí àwọn àrùn bẹ́ẹ̀ ta sáwà mọ́ nígbà tá a ti kàwé bí yín kí aládé tá a máa rí wọn. Profẹ́. bẹ́ẹ̀mi náà ti rí inú ó bá ní èmi o èkó ṣàlàyé ń tọ́. òun ti gbàgbé pàjọ sí kékeré ni. táyà nítorí pé tó gbà wọ́n ti kẹ́ àwọn ti kàwé. ẹni oṣù náà gbàgbé ẹni ó kò lè gbàgbé. ṣàlàyé kí la rí gbọ́. mo rántí pa àjọṣe kékeré ni o ẹ má ronú bẹ́ẹ̀ ṣe ń ronú o. àwọn ò tiẹ̀ ní ronú jáwọ́ sọ fún alágbe yìí ronú alágbe sì yàtọ̀ sí tẹ̀yìn akọ̀wé alákadá báyìí ìwọ́dà pòfẹ́sọ̀ àwọn ò ní ronú o. Èjìrẹ́ ẹ jọ̀ọ́ mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín ni mo fẹ́ kẹ́ yá mi lówó kékeré kan bíi 10,000 naira mo fẹ́ sáré lọ sẹ́kọ̀ọ́ tí màá lè ti ń débẹ̀ máa dá pọ̀dà fún yín ní ìlọ́po ní ẹjọ́. owó ló pè báwọn kí ni tiẹ̀ wọ́n sẹ̀yìn alákọ̀wé tẹ́ ẹ̀ ń fẹ́ mọ́ fòbọ̀ lọ àwọn tá a kàwé báyìí náà. mi fọbọ́ lọ yín. wo bí ṣe ń sọ fún ọ akọ̀wé kò sí sísì ńlẹ̀ tá a lè yẹ ò lè rówó kan gbà ní sọmọkàn alágbèlà wa owó agbe àágùn ní owó ojú eégún làwọn ná wọ́n yẹ fẹ́yìn lówó léèwé tẹ́ ẹ lọ ni sísì ò lè rí. mọ́mọ́ ẹ̀dá ló ṣe lé kí ló dé tẹ̀ ń pè lákọ̀wé tẹ́lẹ̀ tó ṣe ṣòkòtò tí ní bí alága káṣù yìí tẹ́lẹ̀ lówó lọ́wọ́ ni. àwọn kàwé. ìwé wèrè wo ló lọ sí káàtì ń bá dáadáa kì. sẹ́ni wọ́n ní tá a bá rodódò nǹkan a ọ̀rà kan eegun ẹ mọ̀ fi búburú san búburú ẹ dákun ẹ bá ń ṣàánú rẹ̀ ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ọmọ ọ̀sán ní kókó bá ya rẹ̀. bí ẹ bá ṣe tiẹ̀ unisa àwọn èèyàn ò lè rí kọ́rọ̀ gbà níyì ṣùgbọ́n tó àwọn ò ní fi búburú san búburú fún ọ àwọn ò yọ ọ lówó yìí ṣùgbọ́n wá jẹ́ sọ fún ọ owó ẹ̀sìn la fẹ́ yọ ọ yìí o torí wọ́n léwó èkó ní gbé àmọ́ kó bá ti ńgbà náà ló gbowó tán lẹ́kọ̀ọ́ tó fi wọ ọkọ̀ tán èkó ní ìsìnmọ́lẹ̀ fowó ọkọ̀ tán ni wọ́n bá ti dé kọ́ má déhùn sẹ́ àìmá déhùn sẹ́ àdìọ́ dà sẹ́ àbùkù tútù ni o.
yóò sọ kò ní sọ kí ni. kò lè yẹ mò ń kọ èmi àti Yunusa lájọ padà wá. Yunusa ó sojú ẹ o. èmi àti ẹ̀ lájọ wá ó dúró sọ. bàbá ti dìrọ̀lẹ́ wí fún kọ́ padà wá. wọ́n gbowó. tó bá ti dìrọ̀lẹ́. padà wá rán. alágbè náà là ń yá alákòwé. o Akin ó mọ nǹkan tèmi ń try láti sọ sórí ilé ayé yìí èèyàn gbọ́dọ̀ máa ní àjẹṣẹ́kù bí mi gan ṣe jóbìnrin yìí ṣé mo yẹ business tí mo ní ṣá mo ní investment tó pọ̀ gan-an so mo fẹ́ kí ìwọ náà invest kó fi yẹn táì owó ẹ̀ down. Ṣorí nǹkan tèmi tẹ̀ ẹ́ rò ní pé bóyá kí n travel out kí ló máa ṣe business tèmi bẹ́ẹ̀. ìyẹn náà wà òkè náà but èmi ò bá tẹ̀ ṣe sọ pé kò ṣìṣe nǹkan kan lẹ́nu kò ṣáà ṣe pé ò travel rè. but tí èèyàn bá lówó tó pọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn wọ́n nǹkan òun kò fi dè mọ́lẹ̀ torí bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀. ẹ fún mi lówó malt sista a ní fún mi lówó malt wọ́n kéré báyìí o àbí ìwòlẹ̀ ẹkún tẹ̀ ń sún báyìí ẹ fún mi lówó malt tẹ̀ mú jàre ìwòlẹ̀ ẹkún tẹ̀ ń sún. ọkọ sá kí ló ṣẹlẹ̀. sista ló ra malt o kọ́ tẹ̀ fún mi lówó malt tẹ̀ mú wọ́n tẹ̀ ń ké. èló ni owó mọ́tò. 150 ní sà. kọ sínú bíìrù. Sister, kí ló ṣe yín? Ẹ wò gbogbo nǹkan yóò tún lè ṣẹlẹ̀ sí i ó ti ṣẹlẹ̀ sẹ́yìn kan rí o. Ẹ tèkè ìzẹ́ wá bí ẹ ti lè sọ. Àkóbá àdábá Ọlọ́run máa jàre. 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 Mo jí lówùúrọ̀ kùtùkù mo ń jáde lọ gbàdúrà sí bàbá ọba tó láyé ìláyé Ọlọ́run jíjí mo jílẹ̀ níyàn mo fi rìn àjò lé ọba lọ́wọ́ ogun mo jáde kó wọlé kó má jẹ́ tèmi ohun mi ò ṣe kán má ti ràn ẹ́ mọ́ mi ẹni ẹlẹ́ni kó má gbà ṣe mi ṣe má má jẹ́ ń kagbá kó láyé mi àkóbá àdábá Ọlọ́run má jẹ́ rí. Àkóbá àdábá Ọlọ́run máa jàre. 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 báyìí ṣe dùn tó ní kò dẹrùn ayé dùn gan kò easy ọ̀rẹ́ ẹ ṣúgà já ẹ jọ ọ̀rẹ́ ẹ tí wọ́n ní wọ́n máa kù wá bí i nǹkan. wọ́n ń bọ̀ kì í ṣe ẹnìkan wọ́n ń bọ̀ gidi ni. wọ́n kọ́ tìbó sọ pé àwọn bíi mẹ́jọ ló ń kó bọ̀. wo mi ò tiẹ̀ lè sọ bí gbogbo àwọn girls yẹn ṣe rìn ọ̀rọ̀ wọn ò tẹ̀ yé mi lèmi ṣe ń bọ̀. èmi ò fẹ́ gbogbo rán dandan eléyìí o mi ò kọ́kọ́ bá mi mú nǹkan o ẹ wo ẹ jẹ́ n sọ fún yín ọmọ ìgbóná lèmi o ìgbóná owó ní èjẹ tọ́ba sọ pé ìgbóná owó ní èjẹ àwọn ọmọ mú yan lọ mú yan bọ̀ àwa a máa mú yan lọ mú yan bọ̀ a máa mú yan lọ báyìí àti mú yan bọ̀ owó wà o èmi ò fẹ́ gbogbo rárá dáa eléyìí o ẹ mú nǹkan lọ́fún Tokyo ẹ mú nǹkan o ẹ mú nǹkan. ẹ̀rí ayé pọ̀ o ẹ̀rí ayé àparò lébùté mẹ́ta ó dá pàǹtílẹ̀
ṣe bá dé bá tó wá bọ́ sínú Ìkòròdú kóló ayé tó ń lọ ń bẹ̀ o torí ayé pọ̀ pò Ìkòròdú tó bá dé Òṣogbo ayé ń lọ ń bẹ̀ Ọ̀yọ́ mọ̀ yọ̀ lọ ayé ń bẹ̀ ń bẹ̀ tó bá dé lọrin tiwa náà lọ àwọn àáfàá lọ́lọ́gbó lọ́lọ́hùn ayé náà tó ń bẹ̀ ń bẹ̀ ayé òpin síbì kan o. èyí tá a kó lẹ́yìn gan àṣù ẹ̀ ní. tára lẹ́yìn bá tó kù ẹjọ́ ẹ bá invite yẹ wá wọn ń bọ̀. ó lọ fi bí àti kó wọn wá. láì ní wá àwọn ẹsẹ̀ ni. ta ni bá forí tì. bọ̀dá ẹ bá forí tì. èmi. ẹ káwọ́ lẹ́ràn ẹ̀yin ò mọ nǹkan ni. ẹ mú nǹkan ẹ dàpọ̀ ẹ mú nǹkan sí i lọ́rùn. ẹ ṣé o. èwo lẹ fẹ́ nu gbogbo tó wà lẹ́yìn. ewo ìfìlẹ̀ kò rànjú kò rí nǹkan mu ni kò rànjú kò rí nǹkan mu ni àwọn ìfìfún. ọdẹkù aláwọ̀ greenhouse. yẹn. báà ṣé alówó gbọ́ ni báà láì kí apc sétí. díẹ̀. mo ti ń pariwo jù. ok. ọtí yìí ń pọ̀ àmọ́ àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ẹ wá ìdúpẹ́ ààrẹ ni o ẹ má dúpẹ́ àdìsẹ́ kankan o ẹ fún wọn ẹ mú kún wọn ẹ mú kún wọn. ẹ ṣé o. èmi ọmọ abùjẹ́ budanu jẹ́ mu tán mu. ànírẹ́ ni báwa lọ́rù eléyìí lọ́la ànírí ná. ṣe tó bá yẹ pé ibi ti fàájì ni àwa wà. ẹ ṣé. ṣe tí lè bá fi mọ ibi ìlà wà ṣe ti gbọ́ ẹ má wàrà ro. bàbá wọn ò rí sí. o fẹ́ mu sí gidi. ẹ jọ mo ní ṣé mo lè wá jókòó tì yín. inú gbàlà yìí ò gbà ẹ gbàgà yẹn ẹ wá jókòó ẹjẹ àjọ kò lábò nǹkan jọ sọ̀rọ̀ láyé ẹ gbàgà yín wá ẹjẹ akọmọlùmọ ẹ mọ̀ pé kí ẹ máa mọ tí a mọ̀ pọ̀ kì í tètè pààyàn. ẹ káàbọ̀ ẹ ṣeun jàre ẹ kúrò ní ẹ ṣe mo dúró ẹ̀hún ẹ ṣe. torí tàbá tún ṣe ayé bíi tán ayé bíi tí mò ń sọ yẹn àwa lọ jẹ àfarabalẹ̀ jẹ yẹn ni àá fi arabalẹ̀ arabu a máa fi jẹ yẹn kò sí wàhálà bí o fi mi lọ́kàn balẹ̀ ẹ̀mí ẹ̀ gbé ṣèbí mi ni. lọ́wọ́ kébí mẹ́jọ ló ti mú bí ọmọ kọjá mẹ́jọ lọ́hùn yẹn o ẹ má bínú bọ̀dá àbẹ́ ẹja sùn. ẹnu mi ò jẹ ata báyìí. ẹ fẹ́ ata tó máa ta ilé lu fòfò ẹ mọ̀ kó tí a bá mú nǹkan tí a bá ti jẹ nǹkan ata á ṣùgbọ́n ẹnu mi ò jẹ ata. kò sí wàhálà. bọ̀dá ẹ jọ̀ọ́ mo máa fẹ́ tọrọ nǹkan ẹ̀rọ kan sí lọ́wọ́ yín. irú ọ̀rọ̀ wo. mo ní bóyá ibi tẹ́ ẹ̀ ń lọ nísìn bóyá mo lè tẹ̀lé yín débẹ̀. tẹ́ bá tún wá débẹ̀ bóyá tẹ́ bá fẹ́ lọ sùn bóyá ẹ lè ṣàánú mi kí n sùn pẹ̀lú yín kílẹ̀ fi mọ́. jọ̀ọ́ torí Ọlọ́run arákùnrin ẹ má bínú o ẹ come back. mo ní ibi tẹ́ ẹ̀ ń lọ bóyá mo lè tẹ̀lé yín débẹ̀. tẹ́ bá wá kúrò ńbẹ̀ tẹ́ fẹ́ lọ sùn bóyá mo lè tẹ̀lé yín kí n sùn pẹ̀lú yín kílẹ̀ fi mọ́. àbí irú ọ̀rọ̀ àdáadáa wà nù irú ọ̀rọ̀ àdáadáa jẹ́yìn mọ ibi tẹ́ mi ń gbé ni ẹ dákun tẹ́ mọ ibi tí mò ń gbé tẹ́ fi sọ pé ẹ fẹ́ tẹ̀lé mi lọ lílọ sùn. ojú ló ń rojú ṣàánú ni mo. èrò ojú òsì wo ni rojú ṣàánú ojú òsì wo ni ojú rojú ṣàánú ẹ̀yin mọ ibi tẹ́ mi ń gbé ẹ wò bọ̀dá ẹ dákun ṣe rí owó àti ṣèyàn lálejò kò lé o kò tẹ̀ lé rárá ìsì ni àwọn èèyàn máa ń yọ ẹ̀yìn lápò ẹ wò bọ̀dá ṣe rí ibi tí ilẹ̀ bá ti sú mi sí ibẹ̀ lèmi ń sùn ibi tí bá ti ń ṣe fàájì tí ilẹ̀ bá ti sú mi báyìí gbàrà báyìí ibẹ̀ ni máa sùn ṣe bí mo ṣe ń lọ yín ibi tẹ́ ni mo tẹ́ gbọ́ pé mo ń lọ wàhálà ibẹ̀ ni sùn ṣe tó bá tutù bá láàárọ̀ ibi tí ilẹ̀ bá ti wá mọ́ mi báyìí iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ nìyẹn báwa ṣe ń ṣe tì àwọn onílé o ẹyẹ ò ní sàsùn ẹyẹ ń jẹ ẹyẹ mu o ṣe gbọ́ eléyà kó sí bàwà já máa lọ ẹlẹ Pavlichenko yà lọ ibi kan gbádìí. ẹ ṣe mú wà lè tẹ̀lé yín lọ tẹ́lẹ̀. tó o sí ẹni wà lọ bó tẹ́ntẹ́ ni. ẹ kọ̀ jẹ́ ẹ ti ẹ mú mi dání nǹkan tí ẹ tẹ̀lé. torí káyé má bàjẹ́ tán pọ́rọ́gọ́dọ́ ìyẹn la ṣe ń rí káyé má bàjẹ́ tán pẹ́rẹ́gẹ́dẹ́ ìyẹn la ò ṣe ń jẹ́ wọ́n ní káyé má bàjẹ́ tán mo fẹ́ lọ lálẹ́ báyìí tó lọ. ṣé ìyẹn la ṣe ń kéde káyé má bàjẹ́. fi sáré ibì kan ló dé wa o ibì kan náà tí mò ń jẹ àkáàkiri lálẹ́ yìí. káyé má bàjẹ́ tán
a pe nọ́mbà títí kò lọ Èkó ni mo tún lè ní orí ẹ̀. ó dà mọ̀ pé bó pẹ́ bóyá orí mi á gbé mi débi re mo wá fẹ́ lọ báyìí wọ́n lọ́hùn o. àṣìgbàlà ṣe máa ń bọ̀. kí ló ṣe mú dẹ́ ẹ̀mọ̀ náà bákà ló wọ̀ mí kọ́la. àméjì làwọn bákà ó ti gbà báyìí. máa la ó dẹ̀ sórí ó lé ní àkàràpá ti wà ti gbẹ sórí bá tó gbẹ owó ló wà ń bẹ àlẹ́ ni. òun kọ́ ló wà ní aṣọ mi ló wà ní ẹ. ó lé ní. ẹ wá sáàjọ ọmọ Ghana ni àbúrò ẹni tó ń jẹ agbára jẹun tó ń fagbára wá wá kú ẹ̀jẹ̀ ni wọn lè ti yà wá gbẹ bó ṣe wà yẹn ó wá gbọ́ nǹkan kan pé ọbẹ̀ kí ni ọbẹ̀ ẹja ni wọn kì í rò tó bá rò máa rò ni tó wá ṣe wà yẹn wá sí lálẹ́ bí làríkà wọn sọ fún rẹ tó bá lọ ṣe bí wèrè rẹ á ṣe ẹja ẹbí. ikú ọ̀ṣẹ̀ká lónìí o ikú ọ̀ṣẹ̀ká. ó yà mí lẹ́nu pẹ̀ ní Káyọ̀dé o Káyọ̀dé kan náà. gbogbo àdúgbò ni mo ti ń gbọ́rọ̀ káàkiri pìtọ̀ Káyọ̀dé ti wọ̀lú wọn ló bẹ̀rẹ̀ sí ná owó báyìí máa ń dẹ́yìn tá a máa sọ nù ní oṣù lọ́gbà àbẹ́jọ́ lórí bá ti kò wo yín wá báyìí ní wà láàrin àwọn ibi tá a máa sọ nù. aláàbọ̀ àmì tán Káyọ̀dé dé mo sọ náà nígbà tí èso máa lè. ẹ̀jẹ̀ mi ti wò ṣe èrè kéèké ètù rẹ ara ìsọ kéèké ọmọ ẹdun Káyọ̀dé kéèké Yunusa àkàṣe pẹ̀lẹ́ ọdún wa fàyè sí Káyọ̀dé yẹn lóòótọ́ èkó gbé ọ ní. ẹ wò ẹ ní bínú sí mi mo ń kọjú lọ síbì kan ni wọn kì í sáré rà ní ọ̀dọ̀ yín náà firstly owó tí mo yá lọ́dọ̀ yín ẹ má bínú pé mo kọjú lọ padà ó ní. Yunusa náà àwọn owó jẹ ṣùgbọ́n ẹgbẹ̀rún mẹ́wàá la yọ ọgọ́rùn-ún rèé. of course ọgọ́rùn-ún ni. ó ló jẹ́. nítorí pé mo promise yín pé nílọ́po ìlọ́po ni máa dá padà tí bàbá mu wá. ó wí bẹ́ẹ̀. èmi gángan mo dúró fún jọ́nà náà. ìwé tiẹ̀ lówó lórí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni à ń tá a bá ṣe ń lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà tó kó ní lẹ́rù lọ ni. torí ẹ Yunusa ó yẹ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí wọ́n ló jẹ́ kí wọ́n yá mi lówó. ṣé ti union fẹ́ ìtọ́ tó ṣe tún wá yá mi lọ́la wọn bí ọ̀rí kan máa yọ. nǹkan náà ni. nǹkan náà. ẹ wá jọ mo fẹ́ ràn yín sí màmí ẹ bá mi fi lè jíṣẹ́ fún màmí. tí màmá rè àmọ́ sórí ntí mọ́ dùn mí lọ́rọ̀ rẹ̀ yìí ní àní gbéraga rẹ̀ yìí èè pa gbéraga ìtì náà a sì gbọ́dọ̀ pé torí pé o ti ṣe báyìí ká mọ̀ tó ọ̀rọ̀ bọ̀ ọ̀sán kí ló dé tó wò fi lè yọjú sí màmá fúnra rẹ̀ ìyá tó bí ọ tó fi jẹ́ bàbá lọ rán sí wọn. kò dẹ́ ń ṣe ìgbéraga o ní tó ṣẹlẹ̀ ni wípé tí n bá yọjú sí màmí mo ní láti padà sékòó lẹ́nu màmí ò dẹ̀ ní fẹ́ kí n padà wọ́n á fẹ́ kí n fara máwọn dọ̀la torí ẹ̀ ní mi ò ṣe lè yọjú sí wọn kẹ́ ẹ gbọ́ Kúnlé àti Jídé ńkọ́. wọ́n wà èmi pẹ̀lú ẹ̀ lájọ wà ní iléèwé lánàá mi títí kọ́ àwọn ọmọ ní. òwú bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀. yín jíṣẹ́ fún wọn. ti Kúnlé àti. ti Kúnlé àti. Èkó gbé ọ̀rẹ́ wa. Èkó gbé ọ̀rẹ́ wa. ẹ Káyọ̀dé dákun ọdún rèmi kí n sáré lọlé mo fẹ́ lọ kẹ́rù mi kájọ máa lè kó ni. Èkó ti bo. Èkó Fáṣọlá. bẹ́ẹ̀ kọ́ náà ṣe ń lọ sẹ́kọ̀ọ́ ó mọ tó máa ṣẹlẹ̀ tí wọ́n máa padà wá lásìkò ẹ ti prepare sílẹ̀ anybody tó bá fẹ́ lọ nínú yín á lè máa tẹ̀lé mi lọ́gbà yẹn. ó ti dá. ẹ wá ìtọ́ máa ń gbọ̀n mi. ṣé tọ̀ ló tún máa ń kọ́ ṣẹ̀ṣẹ̀ ń fẹjọ́ rẹ̀ sùn bọ́ bẹ́ẹ̀ ń kọ́ ọ̀tọ̀ ibi gbogbo nílé ọwọ́ lọ́wọ́ fún sáré ìgbà sáré tọ̀.
ẹ̀gbọ́n wọn bá yẹn ara fún mi èmi sí Káyọ̀dé yìí o. a bẹ̀rẹ̀ pé kí ni ṣé ẹ rí bí mo ṣe tẹ́wọ́ gbowó lọ́wọ́ rẹ̀ òtútù burúkú kan dàbọ̀ mi orí mi wà dìde gàrí. àpẹẹrẹ tálíkà ni àpẹẹrẹ tálíkà ló mọ́rin rẹ dìde sọ́wọ́ pé ńgbà téèyàn gba 10,000 lọ́wọ́ yín tó fi 100 padà wá lórí rẹ̀ ò ní dìde ayé tálíkà ò ní dá. Yínnísà ìwọ́n mọ̀ tiẹ̀ dá lóhùn tí ọ̀dà gangan orí yẹn ojú kọ́ ló mọ tó yónú ṣé dodo kọ́ ní ìdajì ara orí yẹn àbá tó gbé ìbọ́kọ̀ rẹ̀ tó gbé wá ìbọ́kọ̀ rẹ̀ lẹ́yìn. ọkọ̀dà ọkọ̀dà. ó ṣeun ẹjọ́ òní tiẹ̀ okú àdúrótì ò ní dààmú láyé ẹ̀ gbogbo ọjọ́ tó bá lò nígbèésí ayé ìrọ̀rùn ní gbogbo ọ̀rọ̀ ẹ máa já sí ọlọ́run àṣeyín lọ́rẹ̀ ara yín kalẹ̀ o èṣù òdẹ̀ ní yáàyàn ò ṣe o. èmi mà lọ lọ́pẹ́ èmi gan-an ló yẹ kí n máa dúpẹ́ torí pé mi ì lérò pàǹtí mi tún lè sọ̀rọ̀ báyìí ó yẹ kí n máa dúpẹ́ gidigidi gan-an ni èyí tó kù ń bẹ́ẹ̀ sì ni pé kán wá dìde kán fẹsẹ̀ ara wọn rìn kán bẹ̀rẹ̀ normal business wọn ìgbà yẹn màá túbọ̀ wá dúpẹ́ délẹ̀délẹ̀. àǹtí ẹsẹ̀ tí mú mi fi rìn tẹ́lẹ̀ lágbára Ọlọ́run wọ́n túbọ̀ máa fi rìn padà. àmín àmín àmín. ṣe ọ̀rọ̀ ìlú yìí ó súnà àwọn ìjọba wa la rí báwì tó jẹ́ pé wọn ò ní wádìí ohun gbogbo dájú kán tó gbègbèsè ṣùgbọ́n mọ́mì mo fi ń dá yín lójú pé ibi tí dádì wà yẹn lágbára Ọlọ́run wọ́n máa padà wá bá wa láyọ̀ àtàlàfíà máa gbègbèsè lórí ẹ̀ṣẹ̀ ti gbọ́. Akíndélé ò ṣeun gidigidi gan-an ni Ọlọ́run á ṣe yín lórí ara yín kalẹ̀kalẹ̀ àǹtí mi ẹ wò ẹ dúpẹ́ lọ́wọ́ Akíndélé gidi gan ni o tí ẹ bá rí ohun tó fi ń di ẹrù wá bí láti ọjọ́ tó ti ń wá síbí báyìí kò sí ni kó má dẹrù wá ẹrù rẹpẹtẹ báyìí ló máa dì wá ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ gidigidi gan ni o. sista mi ẹ wò á nídìí láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ iṣẹ́ ẹ̀ ló ń ṣe o àbóhùn gan-an ló jẹ́ kó máa dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe tẹ̀ ń bóhùn tọ́jú ìyá ìyàwó òun. èwo la bọ̀rọ̀ dúpẹ́ lọ́wọ́ ti tèmi òun gan la máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ jẹ́ ká dúpẹ́ o jẹ́ ká dúpẹ́ bó tiẹ̀ jẹ́ ṣe ara ẹ̀ ló ń ṣe jẹ́ ká sì dúpẹ́ náà. Akíndélé ṣé torí ọ̀rọ̀ ta sọ́nù lé yẹn ló ṣíwájú kò sí ìbàyí tó mutí látàrọ. ẹ sọ fún mi ṣé kò tó torí ni ọmọ ọlọ́mọ láti jọ ètò kan ronú kiri àwọn tí fi sọ̀rọ̀ sí mi ládùúgbò ẹlòmíì gan kò ní mọ̀ bó ṣe fẹ́ bá mi sọ̀rọ̀. tí mo bá yẹ ní kéèyàn mú yín lọ síbi kan sí a fi fìlà péré ní ọjọ́ kan ló níyì mọ́ o. ṣé o níbi kan tó fẹ́ mú mi lọ. mo mọ ọ̀dọ̀ àbákò tí mo lè mú ẹ lọ but ọ̀rọ̀ àwọn èèyàn lé ìsìnlẹ̀ a máa pèèyàn ní ológun yìí. ó níbi kan tó fẹ́ mú mi lọ látijọ́ ló lè sọ mo ṣe máa pè é lólógùn tí mo ṣe mọ́ ẹni kí ni nǹkan tá a máa ṣe é sìn ṣé ká máa lọ́ọ̀sìn. no a lè lọ́ọ̀sìn màá nílò láti sọ fún wọn náà so tó bá ti ní ká wá ìrìn àjẹ kan mọ̀. láwọn tí wọn wájú ẹ̀mí rẹ̀. jẹ́ kí n. torí káyé má bàjẹ́ tán pọ́rọ́gọ́dọ́ ìyẹn la ṣe ń wí káyé má bàjẹ́ tán pẹ́rẹ́gẹ́dẹ́ ìyẹn la ṣe ń dákẹ́. ó ní káyé má bàjẹ́ tán pọ́rọ́gọ́dọ́ ṣé ìyẹn la ṣe ń dákẹ́. ọkùnrin tó jókòó yìí ọ̀rẹ́ mi ni ìyàwó ẹ̀ ló ní àwọn ìṣòro kan òun ló gbé wa wá. o rí gbogbo ìgbà tó ọwọ́ mi dé yà yín hùn mo mú ọ̀kan kún èjì mo fi gboko awo lọ ni ṣé o wá rí ibi tọ́rọ̀ gbé dúró yìí ẹnu oníkan ńlá ti gbọ́ pọ̀n o ṣe jẹ́ kóun ò fẹnu ara rẹ̀ wíjọ́ kémi ò bá lè mọ ibi tí ti mókòdoro ọ̀rọ̀ sọ. bàbá ṣe lóòótọ́ ni nǹkan tí ó sọ ṣe àdìsí wàhálà lóòótọ́
ti wá síbí bàtà àbáyé ìyàwó mi yìí ó ti pẹ́ tí ó ti ń ronú inú ẹ̀ káàkiri kò dẹ̀ síbi tá a ti gbèdé kódà a ti gbé lọ sí tàwọn olóyìnbó wọ́n lé wá síta ni pé ká máa gbé lọ kò síbi tá a ti gbèdé ọ̀rẹ́ mi ló wá sọ fún mi pé tá a bá gbé dọ́dọ̀ yìí bóyá a lè rí help bàbá ẹ jọ̀ọ́ help wa kó tiẹ̀ sọ láyọ̀. ó rí ọmọdébìnrin yìí ó rí wí lóòótọ́ kò sẹ́nikẹ́ni tí ń bẹ́kún ọ̀dọ̀ mi níyà yìí tí ò ní rẹ́rìn jáde agbára mi mọ̀ kọ́ ọlá àwọn ọ̀run mọlẹ̀ mọ̀ ń jẹ àtàgbára elédùà ẹ̀yìn wò mí wò níbi ọ̀rọ̀ dé dúró yìí ẹjẹ́ abilẹ̀ léèrè ọ̀rọ̀ ọmọdébìnrin yìí ọya náwó àlàáfíà rẹ̀ síwájú. tó ọ̀sánmọ́ gánrígánrí rẹ́mi òkùnkùn rúmọ̀rúmọ̀ adíábú funfun nẹ́nẹ́ ojú ọ̀run ṣánlé ṣánlé adíábú funfun nẹ́nẹ́ ojú ọ̀run ṣánlé ṣánlé funfun nẹ́nẹ́ ojú ọ̀run ṣánlé ṣánlé o funfun nẹ́nẹ́ ojú ọ̀run ṣánlé ṣánlé o ó yẹ ẹ̀yin méjèèjì ẹ parapọ̀ ẹ wá fi inú ojú mi ṣe bùgbé. ìsìnkú ọ̀run ló gbọ́ bí àánú yìí mọ́débìnrin ẹ dákun ìwọ àti ta ni ẹjì tó múlẹ̀ ń gbà tó rí. kódà èjì ni mo gbé wọn gbẹ́ nìkan kan mọ̀ adéábó lòǹgbò méjèèjì tí wọn ò gbọdọ̀ yára wọn wòmíwò ó rí wọ àtẹnitẹ́ ẹjìjọ múlẹ̀ yìí onítọ̀hún ti filẹ̀ ṣaṣọ̀gbọ́ra ó ti kú bẹ́ẹ̀ sì gbọdọ̀ yára yín mo fẹ́ o sọnù dáadáa o sọnù kò sì jẹ́wọ́. ìwọ náà ronú sí i taniwọ àti ẹjọ́ ṣe múlẹ̀ jẹ́wọ́ ronú. ẹ ǹlẹ́ o ẹ̀yin ọmọ mi ṣé ẹ ti tẹra yín nú dáadáa. bẹ́ẹ̀ni. ń gbọ́ ṣé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni sà. torí pé ìmùlẹ̀ tẹ́ ẹ fẹ́ ṣe yìí ìmùlẹ̀ ayérayé ni o lẹ́yìn ìgbà tí ẹ bá ṣe ìmùlẹ̀ yìí tán àhágbá tó bá lóun ó ṣe yín ò lé lórí àdí tó bá lóun ó ṣe yín kò ní lè sùn ń bọ̀. ọjọ́ ọmọdé múlẹ̀ ló mọ̀ ọmọdé ò mọjọ́ tí ó dalẹ̀ ìfẹ́ kó má kún yín lágbo torí régele ni òbí ìsìnkú o òbí ìsìnkú òbí ìsìnkú olólùfẹ́ méjì ẹ ṣọ́ra fẹ́rẹ́ gèlè ẹ ṣọ́ra òbí ìsìnkú ìwọ náà kan jẹ. òbí ìsìnkú olólùfẹ́ méjì ẹ ṣọ́ra fẹ́rẹ́ gèlè. ọ̀yá fún un. ọ̀yá ẹ̀kan jẹ ẹ̀yin méjèèjì. ọ̀rọ̀ ìfẹ́ bí àdán. ṣé ẹ rí obì tí ẹ kàn jẹ yìí obì ìsìnkú ni o ìmùlẹ̀ ńlá tó lágbára lẹ ṣe yìí ẹ jọba ara yín pẹ́ dọjọ́ ogbó ni o tẹ́ẹ̀sì gbọ́dọ̀ yára yín àìbá àmọ́ o tí kan ní yín bá papòdà ìkejì náà ń lọ ni o. ṣùgbọ́n lágbára lọ́wọ́ Elédùwà ẹ bàrà yín pẹ́pẹ́pẹ́ ẹ fọwọ́ pa owó ẹ sì fi ìrìgì jóbi ẹ pẹ́ láyé o ẹ má yára yín o torí pé mò ń lálẹ́ lè ṣe. Fisáyọ̀ ṣe pé nǹkan tó tó báyìí wà nù ẹ yóò sọ fún mi. ẹ wo ẹ tiẹ̀ sì ní sùúrù náà bàbá mi tọrọ dé yìí kí lè wá lè bá wa ṣe sí ẹjọ́ nítorí Ọlọ́run. ẹ wo ẹ̀yin mọdé yìí ibi tí mọdébìnrin ti lọ rèé fi agbọ̀n yẹn kọ ó ti lágbára ju o nítorí ti dánwò yìí lẹyẹ dánwò tẹyẹ ń sunmí ṣọpọnà dánwò yìí yẹgbẹ ẹ̀jẹ̀ ńlọbọ gungun rẹ̀ torí bọ́lẹ̀ pọ̀ tẹ́yìn rẹ̀ sì dá ó mọ̀ ṣe o níbo ni ká ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí ní ìsìn ọ̀dà kò burú ẹ wò mí ẹ̀bọ̀ láàrú ẹbọ kàǹkà tí kagúnláyà ṣùgbọ́n wọ ọkọ rẹ̀ ìwọ ló gbé o. ẹ bàbá máa gbé anything tẹ bá ní kí n ṣe
tó bá jẹ́ pé lórí fisa ò ní má ṣe. ó rẹ́bọ tí mò ń wí ó gbèrè kórìtà mẹ́ta níbi táwọn ìyá mi ẹlẹ́yẹ àwọn ẹyẹ ẹlẹ́yẹ ṣáńlẹ̀ àwọn abapá yẹgẹ àwọn tìfúnjòrò rọ àtẹ̀dọ̀jọ́ kan ajẹ̀dọ̀ tútù ènìyàn mọ́bì ibi wọ́n gbé ń gbára jọ bó o bá ti wá gbẹ́bọ̀ òun lẹ́tọ̀ọ́ tẹ́bọ̀ fín tẹ́bọ̀ dà tó ní ire pàwíṣí tó ní dòrò wọ́n sì pàwíṣẹ́ ó wá ṣeéṣe kọ́mọkùnrin ọ bẹ́bọ̀ lọ o ọmọkùnrin lè bá bẹ̀ kú o mo wí o. káríkárí ọba mákin kùtùkùtù ọba èjìgbò ojú àṣà ìríbi tàwòdì kì í rọrùn afẹ́fẹ́ fẹ́ ń kẹ́sọ aláṣọ ẹ̀fúùfù lẹ̀lẹ́ ń fẹ́ ń kẹ́wù ẹlẹ́wù afẹ́fẹ́ lórúkọ àpẹ́kú ẹ̀fúùfù lẹ̀lẹ́ lórúkọ àpàrùn awẹ́tẹ́rẹ́ lórúkọ àpẹ́ná wòógìrì lórúkọ àpẹ́wò òrùn awọ̀lùmọ̀tẹ́ lórúkọ àpẹ́wò omi bàdàn bá tẹnu jẹ a sì tẹnu pọ̀ àjẹpọ̀ nítàdán ọ̀ya mo ní o bọ́ tẹnu rẹ ó di dandan bàdàn bá tẹnu jẹ atẹnu pọ̀ bóde ọ̀ya ó dàṣẹ ẹ mọ̀ pọ̀ gbogbo tìlú rẹ ni kò pọ̀ bóde pọ̀ pẹ̀lẹ́ ńlẹ́ pẹ̀lẹ́ àsìkò ti tó nù súnmọ́ ọ̀yá. ọ̀yá mú ọ̀yá ọkọ̀ ọ̀la ẹni ìdílé ẹ mọ̀ ìjọ ẹ mú nìṣó pẹ̀lẹ́ mú nìṣó. Hello. Ẹ wo ẹ̀gbọ́n mo ti wá ń bèrè. Ẹ wo ẹjọ́ ẹ má pẹ́ o, cause mo fẹ́ fún cab driver yẹn lówó o. Okay. Sister, ṣé kìí ṣe owó tẹ́fẹ́ fún mi lẹ́yìn pé kọ́ máa mú bọ̀ yẹn? Òun náà ni. Ẹ má ṣe yẹn náà, òun náà ní báyìí ẹ̀yin náà dẹ̀ tún dáńpọ̀ òun náà ni, òun náà ní báwo. Ẹ fẹ́ gbé mi ẹ fẹ́ sọ 2,500 fún mi. Ẹ kọ́ gbé mi ya bì kọ́ káàkiri ẹ má ṣe ẹ fún mi jọ, ẹ fún mi lómi jàre. Ẹ má bínú ẹ jọ̀ọ́. Àwọn náà lọ jẹ ìyá, àwọn náà lọ jẹ ẹjẹ má bí. Ẹ fi mí lẹ̀ jàre. Ẹ fẹ́ fún mi tó bá ẹ kọ́ dáàbò láǹtàkì. Ẹ jẹ́ kí wọ́n sọ pé. Ẹ gbà wá síbẹ̀ lẹ́yìn tí fẹ́ gbowó ẹ gbà wá ìlú yìí. Ẹ gbà bẹ fún mi lórí jàre. Ẹ̀gbọ́n, owó cab driver now. Jọ̀ọ́ má bínú bá ti wọlé ìsìn máa fún ẹ bẹ́ẹ̀ sáré drop ọ̀gá mi. Okay. Anthony, ló tì mí mọ́. Fisayo. Yes. Oh my God. Fisayo mo rántí ẹ. Fisayo. Mímí. Daddy ńkọ́? Long story. Ṣé o wá ṣe nǹkan bí ni? Complain mi ni. Oh my God, ibi. Yes. Okay. Ẹ wá wọlé. Má jẹ́ kí n wọlé síbẹ̀, má jẹ́ kí n wọlé. Jẹ́ kí n máa fẹsẹ̀ rìn wọ́ bẹ́ẹ̀. Jẹ́ kí n roll up. Tolu. Oh my God. Sister wa o ti fún mi lówó mi. Mo fẹ́ lọ gbọ́ fún yín náà ni now. Kẹ́ máa pẹ́ náà ló jẹ́ máa sọ̀rọ̀. Wà ọpẹ́ òde. Ẹ wo onírìn àjò ọlọ́jọ́ pípẹ́ mà nìyẹn àmọ́ láìpẹ́ ẹ máa tó rẹ̀. Má ṣàmì tẹ̀. Mo ò lè believe láíláí pé ẹ ṣì lè rán pictures yìí o. Nǹkan tí photography wà fún náà nìyẹn. Ó máa ń capture image for memory. Yeah, that's nice. Hey, picture tara pẹ̀lú dádì ní ìgbà yẹn o. Ẹ ṣe rántí. Ó máa ń wọ aṣọ Ada is a little girl.
mo fẹ́ kẹ́ bá mi ṣe picture yìí kẹ́ bá mi enlarge sí big one. má rò máa bẹ ṣe actually mi ò ṣiṣẹ́ yìí mọ́ ṣùgbọ́n torí tiẹ̀ any size tó bá fẹ́ sí máa bẹ ṣe. ìyá inú mi dẹ̀ máa dùn ẹ́ ṣe gan. ẹ̀yin gan máa ń tọ́jú nǹkan ṣá. Fisayo, ìṣẹ̀lẹ̀ ọjọ́ tí mo ṣe photography ló sọ mí di ẹni tó ń ṣe kábúkábú torí tí mo ń ṣe yẹn torí ìṣẹ̀lẹ̀ gan mo fi sá kúrò ní àdúgbò ńgbà yẹn ọjọ́ tí jáde pé mi kí wọ́n ya passport photograph fáwọn òṣìṣẹ́ wọn ọjọ́ yẹn làwọn ẹni wá rọ́ọ̀bù company dáadé ọjọ́ ìgangan ni gbogbo àwọn tó ń nínú photograph yẹn ó lè ní wọn mo sọ pé wọ́n rí mi jọ yẹn bí mo ṣe wọlé mo fẹ́ máa mú ju aṣọ tó wà lọ́rùn mi lọ tí mo fi jáde nínú ìjọ yẹn gbogbo àwọn tó ń rìn olè ní wọn ọ̀dọ̀ ọmọ ọ̀rọ̀ Nàìjíríà olùwẹ̀ má lọ du orí olórí káwọ́dì má lọ gbé tiẹ̀ lọ I just decided to keep quiet but everybody tó wà ní photography olè ní wọn everybody ọmọ yẹn ń bẹ̀ ni. No. Ọ̀tún ti dé o, ẹ̀wọ̀n ojú ò lè kókó. Ọmọ àtún ti dé o. Kíndélé, báwo làwọn pictures ọwọ́ ẹ̀ ṣe jẹ́? Mo fẹ́ kó explain fún mi nísìn. Kí òkú méjì tó bá Ọlọ́run lé. Mo fẹ́ kó fi ẹnu ara ẹ̀ ṣàlàyé nísinsìnyí. Sir, ṣé o ṣe ń wù mí? Nígbà kan ò lè ní mí. Ò lè ní mí. Kí ló fẹ́ ká ṣe fún ọ? Alright, and guys, owó kan lọ́wọ́ company wa báyìí, owó yẹn dẹ̀ go boy ni. And managing director wa kò sí láwọn dábàá sọ pé ohun tó ẹ ló ní screenshot lórí tó lè ṣe anything nípa owó yẹn. And mo fẹ́ kẹ́ wá bá mi clear owó yẹn ní on Saturday because tó bá máa fi di Monday owó yẹn máa ti lọ ti máa wà ní bank so Saturday fẹ́ kẹ́ wá ṣẹ́yìn. Ṣé o dẹ̀ sọ pé ọ̀nà wà nù nǹkan tó sọ yìí because ọyẹ́ mú mi ò sí lọ́rùn. Guys, ṣé mo lè fi yín lò fún ṣá? Deal báwo la ṣe fẹ́ ṣe? Simple thing, 70-30. Yeah, fine. 70-30. It's okay. I mean pé 70 fáwa 30 fún wọn. Ṣé? 70-30. At least you money deal now. No, kí ló dé tẹ́ máa ń jí láàárọ̀ kùtùkùtù tẹ́ máa ń láìkí owó bẹ́yẹn? Àwa gangan ló lè náà. Àwa la fẹ́ lọ jalè, àwa la fẹ́ lọ fèsì. 70 fáwa 30 fún ẹ. It's okay. Alright. Let's do it 40-60 then. No. 70-30. Àwa la ní 70. Ìwọ ló ní 30. Seal. Deal. Alright now, shaking for you, we go compliments. No. O ní ìjà ti sọ̀rọ̀ company. Ìwọ kò fún wa ládírẹ́sì. Alright, my father so you phone him by. Ṣé wà náà? Fífẹ́. Thank you. Ọ̀tún ti dé o, ẹ̀wọ̀n ojú ò lè kókó. Ọmọ àtún ti dé o, ẹ̀wọ̀n ojú ò lè kókó. Àlọ́kọ́ lóhùn kígbe, jàǹdùkú rẹ̀ mú ọ. Àlọ́kọ́ lóhùn kígbe, jàǹdùkú rẹ̀ mú ọ. Ọ̀tún ti dé o, ẹ̀wọ̀n ojú ò lè kókó. Ọmọ àtún ti dé o, ẹ̀wọ̀n ojú ò lè kókó. Odídélé, ìwọ ni sòdílé aláyọ̀ dìbànújẹ́. Dédì ẹ̀jọ̀ náà, Dédì please. Kò sí nǹkan tó jẹun. Nígbà wo la fún ẹ ní owó kan náà?
ní bọ́ọ̀lù ló yẹ sọnù. inú sẹ́ẹ̀ ni mo fowó yẹn sí mi dẹ̀ mo gbà tó wá jí. ṣé inú sẹ́ẹ̀lì ẹ kò fi sí àbí inú bank account àbí òun ní bank account kò sówó kankan o. mú mi. ẹ wò dáàdi ẹ máa fún ni ẹ ṣáà gbọ́ nǹkan tó sọ ń sìn ó ní ó sọnù ni kì í ṣáà ṣe pé ó na ó tún wá béèrè míì ẹ wò mo máa ń sọ fún yín pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọmọ yẹn ẹ má ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú mi ẹ fún ní mi. ṣé ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa fún lówó báyìí. ẹ má bínú ẹ má bínú. ìgbà ṣe mọ́ mi tó dá sí ni ẹni fún ẹ ní kankan. Oh, thank you, Daddy. Wow! I love this family. Tí a bá rí ẹnikẹ́ni tí ó fẹ́ tarnish image family, I'm ready to fight that person. Ẹ gbọ́n jẹ́ kí n sọ pé tí mo jẹ́ àtijọ́ àtìgbọ́. Ẹ̀wọ̀n ibi náà ẹ̀ wò. Ẹ mọ̀ pé lábẹ́ àwọn aṣọ dáadáa pẹ̀lú ọkọ téèyàn bá bí ẹ̀yìn náà. A ti mọ orú ọmọ tó jẹ́ àwọn pé kì í ṣe onínàkúnà. Ó sọnù nìyẹn. Ìwọ ló jẹ́ kí àwọn èèyàn rò pé Dẹ́mi ló jẹ́ káwọn lè wá rọ̀ complain mọ́. Officer. No! I love you. Mi ò lè mọ̀ pé dáàdì ló ń ṣiṣẹ́ company kí ló rọ̀bù company dáàdì please. No! Ìwọ náà, àbíwí ayé ìwọ ni mo wá yìí. Àìsàn ráńpẹ́ ló ṣe mọ́mì tọ́lọ́jọ́ fi dé. Dáàdì tún kú sí police station. Báwo ni mo ṣe fẹ́ tọ́jú Afọlábí? Ìwọ náà, màá kọ́ mi mọ̀ ń ṣe o. Ọmọ náà, mo fẹ́ kí o ṣe orí ẹyọ kan fún mi péré. Tí màá fi mọ̀ pé wọ́n lọ pa kò tiẹ̀ jọ náà kó jẹ́ kí n mọ̀ wọ́n tí wọ́n lọ́wọ́ nínú kó wọn parent mi. Màmá ìyẹn títí láéláé tí o bá lè ṣe orí kan ṣo ìfún mi. Pass me. Mo kì í jalè mọ́, mo kì í ṣe anything mọ́. Mo kì í jalè mọ́, please. Ló gbọ́wọ́ mi tó fi mi. Please. Ìwọ gbọ́wọ́ mi tó fi mi. Ọmọdélé aláyọ̀. Ó sọ di kíkorò. Akíndélé, mo ní gbà. No. Mo promise ẹ, mi ní gbà. No. Sell. Ní sùúrù gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ti di pass jẹ́ kí mi àti ẹ jẹ́ ká jọ reason àṣebẹ̀rẹ̀ life wa ni please now try láti understand mi. Ìwọ. Ẹlẹ́dàá mi, mo wá ṣàánú mi, Ọlọ́run Ẹlẹ́dàá. Jọ̀ọ́, jẹ́ ká Akíndélé lọ, kó bọ́ láyé àtàlàáfíà. Ọlọ́run Ẹlẹ́dàá mi, má jẹ́ fojú sunkún ọkọ, má jẹ́ ìṣòpọ̀ ọ̀sán gangan, mi lẹ́nìkan. Kí ló ń ṣe bí? Ewu àǹtí, ẹ̀rù ló ń bà mí. Ẹ̀rù ń bà mí.
láti bẹ̀rù àwọn bàbá wà nínú ilé tó ti ń ṣètò fàákìn lágbára Ọlọ́run Akin máa lọ láyọ̀ á dé òde wá bá wa láyọ̀ àtàlàáfíà. àmín. ìwọ àǹtí Tákindélé bá lọ tó bá padà dé mo ń dá májẹ̀mú níwájú Ọlọ́run ọba tó ṣẹ̀dá mi kò sí ẹ̀ṣẹ̀ kókó Tákindélé lè ṣẹ̀ mi ìmáforíjì ni àmọ́ Tákindélé bá wà lọ tí ò padà dé ọkùnrin kọkùnrin kọkàn kò tún gorí àyà mi mọ́. wo ọkàn gbàgbọ́ tá a ti ń lò òun náà ni kò jẹ́ ká máa lò lọ kò sí nǹkan tó máa ṣe Akíndélé àdúrà ni kò máa fi ràn lọ́wọ́ báyìí ṣó ti gbọ́ bẹ́ẹ̀ jẹ́ ká. Never! Never! Fisayo, please! Fisayo! Fisayo! Òbí ìsìnkú, òbí ìsìnkú, olólùfẹ́ méjì ẹ ṣọ́ra fèrè gèlè. Òbí ìsìnkú, òbí ìsìnkú, olólùfẹ́ méjì ẹ ṣọ́ra fèrè gèlè. Ọjọ́ ọmọdé múlẹ̀ ló mọ̀, ọmọdé ò mọjọ́ tí ó dalẹ̀. Ìfẹ́ kó má kún yín lágòjù toréré gèlè ni. Òbí ìsìnkú o, òbí ìsìnkú, òbí ìsìnkú, olólùfẹ́ méjì ẹ ṣọ́ra fèrè gèlè. Ẹ ṣọ́ra ẹ ṣọ́ra ẹ ṣọ́ra ẹ̀gbọ́n. Òbí ìsìnkú, òwítọ́ òbí ìsìnkú, olólùfẹ́ méjì ẹ ṣọ́ra fèrè gèlè. Ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni bó ṣe ń ṣe yẹn ló ń ṣe mí, bó ṣe ń ṣe ṣu ó yọ bẹ́ẹ̀, bó ṣe ń ṣe yán kábòdó. Olólùfẹ́ jọ̀wọ́ mo fẹ́rẹ̀ má ṣe dà mí. Òbí ìsìnkú o, òbí ìsìnkú, òbí ìsìnkú, olólùfẹ́ méjì ẹ ṣọ́ra fèrè gèlè. Òbí ìsìnkú, òbí ìsìnkú, òbí ìsìnkú, olólùfẹ́ méjì ẹ ṣọ́ra fèrè gèlè. Torí káyé má bàjẹ́ tán pọ́rọ́gọ́dọ́ ìyẹn la ṣe ń wí. Káyé má bàjẹ́ tán pérégedé ìyẹn la ò ṣe dákẹ́. Mo ní káyé má bàjẹ́ tán pọ́rọ́gọ́dọ́ yẹ ṣé ìyẹn la ṣe ń ké. Ilé ayé má bàjẹ́ tán pọ́rọ́gọ́dọ́ ìyẹn la ò ṣe dákẹ́. Torí báyé bá bàjẹ́ tán pérégedé tí gbogbo wa ni ó dáa. Àwa là ń kúkú ń gbénú ayé báyé bá bàjẹ́ tán pọ́rọ́gọ́dọ́ tí gbogbo wa ní ó dáa.